النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. أدعو الله سبحانه وتعالى تتنسوا قولوا دادا إليتي أمسي الإسلام أطرع لكم كيولا وتقرفان نبي محمد صلى الله عليه وسلم إن الله سبحانه وتعالى تسيني أو كسي eléyìí tó fi ń dáa jù fún ẹnìkọ̀ọ̀kan wa. Àbí Allah subhanahu wa ta'ala ó bá wa ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad náà. Ó bá wa ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀. Ànábì sallallahu alayhi wa sallam nínú hadith eléyìí tó sì wípé ó lẹ́sẹ̀ ńlẹ̀, Ànábì ń sọ wípé kullu ummati yadkhuluna al-janna. Àbúrò ẹ̀rọ ló gbàdí sí wá. Gbogbo ọmọ ìjọ mi pátá ni wọ́n wọ aljanna illa man aba, àyàfẹ́ tó bá kọ̀ tó lóun ò wọ aljanna. Àwọn sàhábà radiyallahu anhum ajma'in wọ́n ní ya Rasulallahi wa man ya'ba, ìránṣẹ́ Ọlọ́run, ta ni yóò wá kọ̀ tí ó sọ wípé òun ò wọ aljanna? Ànábì dá wọn lóhùn, ó fún wọn lésì wípé man ata'ani dakhala aljanna, ẹni tó bá tẹ̀lé mi máa ṣe ó ń ṣe, má ṣe ó jìnà sí, irú ń tàn náà ni yóò wọ aljanna. Wa man asani faqad aba, ṣùgbọ́n tó bá yapa mi ó lè tó ń fẹ́ mọ̀ sí gan-an náà nìyẹn, ṣùgbọ́n máa ṣe olóhùn ráàyè. Ànábì jẹ́ kó yé wa wípé irú ẹni yìí òun lẹni tó kọ̀, yìí òun lẹni tó ti gbẹ́rù gbọ́n rí. Peter Nuba Muhammad sallallahu alaihi wasallam tó bá kọ ojú sí, ọlọ́mọjáwó sọ wípé ibẹ̀ ló wù àwa láti kọ ẹ̀yìn sí. Bákan náà, ibi tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó bá sì kọ ẹ̀yìn sí, ọlọ́mọjáwó sọ wípé ibi tó wù àwa nìyẹn láti kọ ojú sí. Àdánwò tí wàá máa débẹ̀ dá tí ó fi máa sọ wípé ṣé ń pè mí ó ń súná tẹ́lẹ̀ mi padà kó ń bẹ́ẹ̀ ni, alùsùnà náà lèmi náà tẹ́lẹ̀ o, mi padà kó ń bẹ́ẹ̀ ni, tó sì jẹ́ wípé súnà tòótọ́ ní sọ ọlọ́mọjù dé bá wa láàfin wá padà máa ṣe mí lẹ́yìn súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé òní yìí ọjọ́ Monday kò sí nínú àwọn ọjọ́ tá a máa ń ṣe program ní Al-Nabawiyya tó rà ti bẹ̀rẹ̀ sí ń fọ́lò
schedule wa yẹn àti follow program list wa yẹn láti ọjọ́ Saturday. Oníyìí ọjọ́ Monday kò sí ní inú ẹ̀ rárá. Gbàtà post àwọn ọjọ́ táwọn ṣe program yẹn, mo rí pé ọmọ ìyá kan wọ́n fẹ́ gbádìí tá a fi Monday àti Thursday sí. Wọ́n ní ìjọ àwùgbà ọjọ́ ìsinmi mo fẹ́ fi ṣe. Bẹ́ẹ̀ ni o, ẹni ò ṣe mistake. Torí pọ́jọ́ yẹn kì í ṣe tí ṣe kárí mi nínú tá a lè fi gba ara wa lóògbé òun náà ló wà. Èmi ìfẹ́ mọ́ gbààwẹ̀ ní ọjọ́ Monday àti ọjọ́ Thursday. Ó sì tó dìrọ̀lẹ́ yóò ti rẹ̀ mí torí màá ti kọ́yàn. Kí n tó wá sí àtọ́ pé mo tó fẹ́ ṣe lecture yóò ti rẹ̀ mí. Ọlọ́mọsídé yóò nọ́ọ̀kì lójijì. Kí wọ́n lọ nọ́ọ̀kì, ọ̀rá pé nọ́ọ̀kì ni wọ́n pè. Bẹ́ẹ̀ kan náà àtijọ́ Thursday. Ìfún mo wò pé ìjọ tó bá lọ bọ́ sí 13, 14, 15 gan, tí lecture bá lọ bọ́ sí ó ṣe é ṣe ká mọ ìyẹn gbà míì. Kọ́lọ́run kó gbà níjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa. Ṣùgbọ́n kí ló wá dé tó ṣe wípé lónìí ọjọ́ Monday la tún wá fẹ́ ṣe lecture? Torí wípé àwa náà la mọ́jọ́ fúnra wa. Ìdí ẹ̀ sí pé tá a bá ṣe lọ́jọ́ Monday bóyá àyàpọ̀ náà. Ó sì lè máa wáyé bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ó ṣe pé tá a fẹ́ discuss in tó ṣe wípé kò sí bá a ṣe fẹ́ ṣe, a gbọ́dọ̀ discuss rẹ̀ náà ni. Irú ẹ̀ lélẹ́yìí tá a fẹ́ discuss ní òní. Òun náà ni àkíyèsí pàtàkì lórí ọ̀rọ̀ Sheikh Labib Lagbaji. Kọ́lọ́run kó bá wa ṣe dáadáa fún wọn. Àwọn náà rí bọ́rọ̀ wọn lọ, ó ń bọ̀. Ṣùgbọ́n àwọn àkíyèsí kan wà tá a gbọ́dọ̀ pera wa sí. Mo yàn náà lọ́jọ́ tí mo sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ wọn. Ṣùgbọ́n eléyìí mo fẹ́ dìde ṣe ní tọ́pìkì mi. Kó dẹ̀ dúpọ́ róònì náà ló dáa ká sọ. Pọ̀ kì í ṣe táwọn padà sí orí ẹ̀ yá àtúnwá padà. No! Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀, èyí kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú wípé abẹ́ Allah subhanahu wa ta'ala fún Sheikh Labib Lagbaji. Gbogbo tó ti ń dá nínú ọ̀rọ̀ wọn Ọlọ́run ní jẹ́ ó dàrú láíláí. Èyí tán wá ń wí pé mo tún fẹ́ jí ó dáa sí torí kò sẹ́dà tí ò ní fẹ́ kó tó máa gòkè. Ọlọ́run jẹ́ kí wọ́n lè máa gòkè sí. Bákan náà, àdánwò ó wá kéré ó pọ̀ ní Ọlọ́run ní jẹ́ ó dé bá wọn. Àdánwò tó tún wá ga nínú ẹ̀ náà ni wípé àdánwò tí máa ń dé bá àfà tí ó fi wá di pé wọ́n ò ní ṣe lè mọ bá manage sí ọdẹ. Ìkan náà àfà wa náà mọ̀ sí dùá yẹn. Sheikh Sulaiman Muhammadu Awwal Amubiya wọ́n sì níjọ nìka ìmí gan. Àdánwò tí ó dé bẹ́ẹ̀ dá tẹ́ pé wọ́n padà wá mọ fi sí ọdẹ lọ àfà. Wọ́n ní ẹkún mọ̀ pé wọ́n kù sí tàjúdù lóru. Ẹjẹ́ rọra mọ́ bá wa sọ géètì. Àbó náà lò láṣìírí kú lọ́wọ́. Láwọn tí wọ́n sọ pé àwọn láṣìírí. Ọlọ́run ní jẹ́ ó bá dé bá Sheikh Labib. Torí kò sẹ́ni tí àpadà sí igbó ò lè dé bá. Àpadà sí igbó wá kéré ó tóbi ní Ọlọ́run ní jẹ́ ó dé bá yín. Àwọn èèyàn ti wá ń wo pé àwò ibi tó kù tí ó gbé gbà. Ẹja ibi tó kù tí ó gbé gbà. Àwọn kan wà tán rí bẹ́ẹ̀. Ọlọ́run wá jẹ́ máa tayọ wọn níbi dáadáa. Ẹgbọ́n wò pé a ti rò pọ́rọ̀ rí ó mọ̀ dàrú ni o. A ti rò pé kí ni o. Ọ̀rọ̀ rí ó mọ̀ ṣe kí ni o. Ọ̀rọ̀ rí ó mọ̀ dàrú ni o. Ọlọ́run jẹ́ kí ni o. Ọlọ́run jẹ́ kí ọ̀rọ̀ yín Ọlọ́run jó dàrú láíláí. Bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú wípé ẹ fẹ́ dúró lórí òdodo. Torí gbogbo wa ń gbìyànjú ni. Gbogbo wa ń gbìyànjú ni láti dúró lórí òdodo àtàwọn tá à ń sọ̀rọ̀ yìí náà. Ọlọ́run ọba à ń bẹ̀ àdánwò tí ó dé tẹ́fù pé ẹ wo ní tí mo sọ pé mi ní ṣe mọ́ náà mà tó wá padà wá mọ́ ṣe báyìí. Ọlọ́run jó dé bá yín. Ní tí ń mí nínú nǹkan yín àtèyí tí ò mí Ọlọ́run bá fọwọ́ bàjẹ́ kan. Àwọn ọmọ yín mú wa dá àfà nídìí àlìkìtáàbù wa sunnah. Tínú yóò wá máa dùn pé èmi mo bí lágbájá, èmi mo bí lágbájá. Ẹ̀yin ló wá máa dán láwọ̀ ni ẹ̀ ní ṣì láwọ̀. Ẹ máa dán lórí dáadáa láìsí lórí haramu. Tọ́lẹ́ lómi ó ń dán lórí haramu ni. Ọlọ́jẹ́ yìí wá máa dán lórí dáadáa. Àìpẹ́ ìlórí kan ṣẹlẹ̀ kódà pé ó yẹra àwọn mọ́tò kan ni. Ṣùgbọ́n náà la rí àwọn mọ́tò ọ̀hún ọlọ́jẹ́ tó wá pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run wá sí dáadáa fẹ́mi náà. Fẹ́mi náà sì wá fẹ́ jẹ́ kó rí fún Sheikh Labib Lagbaji ní ti dáadáa. Ọlọ́jẹ́ kó rí bẹ́ẹ̀ fẹ́mi náà. Bí mo sì fẹ́ kó rí fún Sheikh Labib Lagbaji ní dáadáa
àbí kí mo ṣe má fi ní dáadáa sí wáyé pé mo ra burú rò wọ́n ni mo sì fẹ́ kó rí fún wọn ọlọ́jọ́ orí bẹ́ẹ̀ fèmí náà mo fẹ́ kó rí fáwọn ọmọ ọlọ́jọ́ orí bẹ́ẹ̀ fáwọn ọmọ tèmi náà kọ́lọ́ kó wá jẹ́ kí gbogbo wa ká lè jọ wà àlùjánnà Firdaus àwọn òbẹ́ lọ́n kí jẹ́ àlùjánnà o èyí tá à ń bẹ náà ọba káwọ̀ òun náà ni àlùjánnà kí ni o Firdaus. ẹ̀wá rí tí mo sọ pé a fẹ́ sọ náà ni àkíyèsí pàtàkì lórí ọ̀rọ̀ Sheikh Labeeb ní Àgbàjì ṣùgbọ́n yóò wù mí kí ọ̀pọ̀lọpọ̀ wa ká gbọ́ mi yé ìyẹn alákọ̀ọ́kọ́ bákan náà yóò tún wù mí kí Sheikh Labeeb Lágbàjì káwọn náà kí wọ́n tún gbọ́ mi yé wọ́n pè wọ́n gbọ́ mi yé torí wọ́n sọ̀rọ̀ kan náà àwọn ọ̀rọ̀ wọn wípé ntẹ́mi sọ yìí Ọlọ́run ló rán mi tẹ́mi Ọlọ́run tọ́lọ́ ní kí n sọ lèmi ń sọ kìí ṣe ẹnìkankan ló bribe mi irú ẹni tó bá ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bá ẹni tó ṣe wípé gbogbo ìgbà tí bá ti ń ròdodo kò ní dọwọ́ bò ní àdánwò tí ó wà dé tẹ́pẹ́ rí pé òdodo ni ẹ wà ní òun lẹ́wà mọ́ takò Ọlọ́run jó dé báyìí bákan náà àdánwò tí ó dé tó ṣe wípé rí pa burú rè òun lẹ́wà sọ pé aburú náà níwà mọ́ sọpọ́ọ̀tì Ọlọ́run jó dé báyìí àtẹnìkọ̀ọ̀kan wa náà ibo la wá lọ ni wípé ní kò pẹ́ yìí Sheikh Labeeb Lágbàjì wọ́n sọ̀rọ̀ wípé àwọn ò ní polówó oògùn mọ́ gbogbo wa láti gbọ́ gbogbo wa láti rí ó dá nǹkan tó pọ̀ lẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn lọ́yìn tàbí àfáà Labeeb Lágbàjì ṣé lóòótọ́ wọ́n dẹ̀ dúró lórí ọwọ́ wọn ẹ rí pé bó ṣe ń lọ ni Al-Madrasatu An-Nabawiyya náà ń kọ́ ayé wọn wípé wọ́n dúró lórí ọwọ́ wọn ni ṣùgbọ́n Al-Madrasatu An-Nabawiyya tó wá kọ́ mí lónìí wípé Sheikh Labeeb Lágbàjì sọ wípé àwọn òpolówó kò mọ́ wọ́n tako gbogbo tí ń jẹ́ ṣíríkù kò tí ì sọ wípé wọ́n ti wá gbọ́ súnà yìí tán yanyan o ẹlòmíì rọ́rọ̀ yìí rí i pé kílẹ̀ tó fẹ́ jẹ́ kó ṣe ó tàbí sọ pé òun òpolówó ògùn mọ́ àwa kọ́ náà ń ṣe fún àwọn náà sọ wọ́n láwọn ń ṣe fálókè àmà àwọn ni àwa kọ́ ni wọ́n ń ṣe fún ṣùgbọ́n àkíyèsí wo òun fẹ́ pe gbogbo wa sí tí ó dẹ̀ dọ́dọ̀ Sheikh Labeeb Lágbàjì náà tí ẹ rí ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam tá a bá ń sọ̀rọ̀ nípa ẹbọ ọ̀pọ̀lọpọ̀ wa ló ṣe wípé àmọ́ nǹkan tí wọ́n ń pè lẹ́bọ ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ tọ́lẹ̀ mi rí gbá ẹ tó sọ pé òun tún sọ pé òun polówó oògùn mọ́ nǹkan kan ló tún wá di pé tó wá sọ wípé kò gbọ́ súnà yé nǹkan kan mo sọ ni mo ní kò tí ì túmọ̀ sí bẹ́ẹ̀ ṣùgbọ́n jẹ́ kí n ṣàlàyé a rí wípé lónìí nígbà tí Sheikh Labeeb tí wọ́n ń sọ̀rọ̀ nínú àwọn tó wá bá wọn àwọn kò sì sọ pé prógrámù nìkọ́ wípé wọ́n ti ṣe tẹ́lẹ̀ wọ́n kàn tó ń play ní prógrámù òní ni ẹjọ́ torí tọ́lọ́ prógrámù òní ni torí níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn màá wá sọ̀rọ̀ yẹn kó lè bá yé wa pé kí ló tí mo fẹ́ sọ àkíyèsí yìí ẹ̀rí pé mo ṣe àdúrà tó pọ̀ fún Sheikh Labeeb Lágbàjì níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ìyẹn ni wípé mo nífẹ̀ẹ́ wọn gan mo rẹ̀ sọ pé bí mo ṣe fẹ́ kó rí fún wọn náà ni kó rí fèmí náà bí mo ṣe fẹ́ kó rí fún àwọn ọmọ wọn ni kó rí fún àwọn ọmọ tèmi náà ẹni téèyàn bá nífẹ̀ẹ́ pé téèyàn ò ra burú rògùn nìyẹn mọ́ sọ̀rọ̀ ẹ̀ nípa rẹ̀ ó kó ní pé àbí Sheikh Labeeb wa náà fi ń tajà báyìí rọ̀ èmi èkú dákọ̀ wọn tẹ́lẹ̀ mi èkú ṣe kí ni o mi èkú dákọ̀ wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká bí mo ṣe ń sọ̀rọ̀ mo ń sọ tààánú ẹ jẹ́ ká jọ understand àwọn nǹkan kọ̀ọ̀kan láàrin ara wa torí tọ́lọ́ gbàtẹ́ni yẹn wá ṣe tàbí fún wọn lónìí tọ́sàjọ́ ń sọ̀rọ̀ dà pé ní àwọn àfáà ní ilẹ̀ Yorùbá láwọn náà wà àwọn láwọn èèyàn kan sọ wípé àfáà Saheed Shittu wọn ló ní káwọn lọ sọ táwọn lọ sọ níta yẹn wọn wá búra wọn sọ bẹ́ẹ̀ pé láíláí pé ẹni tó ṣe wípé àwọn àti ẹ̀ gan wọ́n sọ àwọn ọ̀rọ̀ èmi ò fẹ́ tún yẹn sọ mọ́ wọ́n wá sọ̀rọ̀ kan wípé wọ́n wá sọ̀rọ̀ nípa karama Sheikh Ibrahim Niyas àwọn èèyàn hó wọn ní radiyallahu ta'ala anhu wọ́n nínú karama wọn fi ń sọ àwọn kankan ní sá àpólò ti mú àwọn lójú rí báwọn ṣe wo fọ́tò Sheikh Ibrahim Niyas báyìí àpólò yẹn dẹ̀ lọ kìí ṣe wọ́n sọ pọ́rọ̀ yẹn ò dá níbi tán ti ń sọ wọ́n fi ń sọ̀rọ̀ náà ni o wípé nínú karama tí Sheikh Ibrahim Niyas tí wọ́n ní wọ́n wá ń sọ mọ́rọ̀ wọ́n sà ń sọ yẹn wọ́n sọ ṣá mi ìfẹ́ tún ọ̀rọ̀ yẹn sọ wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n dẹ̀ sàwọn ọ̀rọ̀ míì náà wọ́n dẹ̀ jẹ́ kó yé wa wípé ká mọ polówó oògùn àlùwò nǹkan kan àwọn ti jáwọ́ ń bẹ̀
àwọn òdẹ̀ ní wọ́n bá mi sọ èmi ò polówó ẹ̀mí wọ́n náà lè lọ́mọ polówó ẹ̀rí pé mi náà tún kọ́ lánàá torí pé tánàbàwíyà bá kọ nǹkan èmi ni kò mú responsible fún ànàbàwíyà ò ní admin méjì èmi náà làdmin ẹyọ kan tó wà níbẹ̀ kò ní admin méjì tòkètòkè àbáwọn kan wá náà wá kọ́ ni tí Abúmọ̀rídì yóò mọ̀ sí irọ́ èmi ò sì ní jókòó ẹyọ kan lọ Abúmọ̀rídì yóò ànàbàwíyà náà ni wọ́n fẹ́ pè wá sákèésí kan ṣé ẹ rí téèyàn bá ń sọ̀rọ̀ ẹbọ nílẹ̀ Yorùbá lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ẹbọ tó hàn gbangba yẹn òun náà làwọn èèyàn máa ń pè lẹ́bọ bẹ́ẹ̀ dẹ̀ ni ẹbọ jù bẹ́ẹ̀ lọ yẹn mú wá fẹ́ ká ṣàkíyèsí kájọ wá wò láàrin ara wa tí n bá ti ń sọ kémi náà kí wá máa bí wá yẹn ni ló sọ pé òun ò ṣògùn àlùwò mọ́ òun ò sóńdè mọ́dì mọ́ òun ò gbẹ́bọ lọ sórí ìta mọ́ ẹbọ ni ẹbọ tó fojú hàn tí gbogbo wa náà mọ̀ ni ṣùgbọ́n ẹbọ kọjá gbogbo bíbẹ yẹn ẹbọ kọjá bíbẹ mo fẹ́ farabalẹ̀ tírìtì tọ́pìkì yìí ni o torí pé kí wọ́n mọ̀ rò pé bóyá àbí ẹni yìí ń fáyà Sheikh Labeeb ni irọ́ ọ̀rẹ́ lómi ní tóun mọ́ wá tiẹ̀ nìyẹn pé sóore àwọn súnà ganu wọn ò gba ti Sheikh Labeeb ọ̀hún kí ló sọ pé wọn ò ní polówó kíní kan mọ́ ẹ mọ́ dá wọn lóhùn o àlàyé ọ̀rọ̀ lásán òun ni mo fẹ́ ṣe kí ni o òun ni mo fẹ́ ṣe tí ó dẹ̀ wù mí kẹ́yìn náà kí gbọ́ mi yé ṣé rí ẹbọ àwa là ń pè ní kí ni o là ń pè lẹ́bọ bá a ṣe ń pè é ìtumọ̀ rẹ̀ gangan ni wípé lílọ gbé in tó jẹ́tọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala mímọ́ gbé fẹ́lòmí ní tá ń pè lẹ́bọ gangan òun gangan nìyẹn yóò wù mí àwọn tá a jọ sọpá jọ ń ṣe súnà káwọn náà ká farabalẹ̀ gbọ́rọ̀ yìí mo ti wò wípé tó bá yá á padà débẹ̀ nínú al-aqida àti tawhid class wa ṣùgbọ́n ká má ṣe mistake pé mi ìpolówó ẹbọ mọ́ mi ṣe kinní kan mọ́ ó ti wá túmọ̀ sí wípé bóyá gangan òun nìkan ni nǹkan míì náà lè já wọnú ọ̀rọ̀ tá a dẹ̀ lè pe Sheikh Labeeb sákèésí rẹ̀ tá a lè pe àwọn èèyàn náà sákèésí rẹ̀ tọ́ra àwọn èèyàn hàn mọ́ wa táwa ni Sheikh Labeeb kinní kan yóò ní tí wọ́n sọ pé àwọn òṣèbọ mọ́ta gbangba ìwọ lè má mọ nǹkan míì tó ṣe pé òun náà lágbára nínú ẹ̀sìn tẹ́kùn náà ṣe kí ni o tó lágbára nínú ẹ̀sìn in tí wọ́n ń pè ní ẹbọ gangan nínú ṣẹ̀ríà o kódà yìí kọ́kọ́ sọ nínú èdè tá bá sọ̀rọ̀ nípa àṣírìkù fìlógọ̀ huwa ìtìkọ́dù ṣẹ̀rík kéèyàn tó mú nǹkan kan alábàákẹ́gbẹ́ alábàákẹ́gbẹ́ kan sọ ní ìsìn wípé aṣírọ̀ka zaidun bainahuma ìyẹn ni pé ja'alahuma isnaini ó mú àwọn méjèèjì ní pé ashraka baynahuma idha ja'alahuma isnaini tàbí ká sọ wípé ó mú ẹnìkan lálábàákẹ́gbẹ́ fún ẹnìkejì ṣùgbọ́n nínú ṣẹ̀ríà òní táwa fẹ́ sọ òun ni ittikhadu sharik awi nid ma'a Allahi jalla wa ala fi rububiyya aw fil ibada aw fil asma'i was sifat òun náà ni kéèyàn ò mú alábàákẹ́gbẹ́ fún Ọlọ́run Ọba bóyá níbi rùbùbíyà ni á ṣàlàyé àbí níbi ìbádà ni á ṣàlàyé àbí níbi kíni al-asma was-sifat tá a bá ń sọ̀rọ̀ nípa ẹbọ nìkan kọ́ ni ọ̀rọ̀ ogun àlùwò o ẹbọ nìkan kọ́ ni èèyàn gbẹ́bọ lọ sórí ìta o ẹbọ nìkan kọ́ ni wípé ẹnìkan pààyàn ó wá fìyàn ṣoògùn o ẹbọ a máa wà ní ọ̀rọ̀ téèyàn ń sọ o yóò wù mí ká farabalẹ̀ gbọ́ mi yé wọ́n tó gbé àwọn tako Sheikh Labeeb ní farabalẹ̀ kó gbọ́ mi yé àwọn sọ pé àwọn òpolówó oògùn mọ́ farabalẹ̀ kó gbọ́ mi yé nítorí tọ́lọ́ àìpé Sheikh Labeeb ń sọ̀rọ̀ kan wọ́n dẹ̀ ń tẹnumọ́rọ̀ yẹn wípé àwọn kan sọ pé mo túbá kò nínú ẹbọ mo rò pé àwọn kan ní mo túbá kò níbi ẹbọ sẹ́mi wulẹ̀ ń ṣẹbọ tẹ́lẹ̀ ni ẹ̀gbẹ́ wọn sọ wípé sáwọn wulẹ̀ ń ṣẹbọ tẹ́lẹ̀ ni
àwọn kan máa ń sọ pé èèyàn lè ṣe báyìí kì í ṣe pé àwọn ń ṣe lóun náà kéèyàn náà sọ pé àwọn èèyàn ṣe yẹn náà kéèyàn sọ fún wọn èèyàn kún wọn lọ́bọ̀ ibẹ̀ ẹ̀kọ́ ni a fẹ́ lọ ṣùgbọ́n mo rántí nǹkan tí mo gbọ́dọ̀ sọ kó ń bà dàbí àbòsí wọ́n tó rí wípé mi ì fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ yẹn débi pé àbí èèyàn tó ń sọ tó ti lọ ìgbà tán sọ̀rọ̀ wípé àwọn la ojú àwọn síbi fọ́tò Sheikh Ibrahim Niyas ó sì jẹ́ kákò lóòlọ́ wọ́n fi ń ṣàlàyé in tó dìjà láàrin àwọn àti Alfa Saheed Shittu ni gẹ́gẹ́ òun náà fi sọ̀rọ̀ yẹn débẹ̀ ṣùgbọ́n kí lèmi fẹ́ sọ níbi ibẹ̀ ni wípé wọ́n ń fi kàrámà Sheikh Ibrahim Niyas rinlẹ̀ lórí ìjókòó yẹn náà ni gẹ́gẹ́ ti nísìnyí wàníkà ẹsẹ̀ wa bá wọn sọ pé wọn ò sì wá gbàlérò bẹ́ẹ̀ àti bá sọ́tán tí kò bá gbàlérò bẹ́ẹ̀ mo kò ń sọ̀rọ̀ lórí ẹ̀ pàtí ìbá ti bú wọn wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ pé àwọn ò gbàlérò bẹ́ẹ̀ torí tán sọ fẹ́ niyẹn náà ni wípé kò sẹ́ni tó lè máa bú àwọn ẹni Ọlọ́run táwọn wà àjọ rẹ̀ pẹ̀lú ẹ̀ bọ̀mí ò fẹ́ tọrọ yẹn sọ kọ́mọ́dà wípé àbí wọ́n tó ń bá Alfa Saheed Shittu bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn méjèèjì wọn ò jọ jà ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn tiwa lélẹ̀ ó kọjá ọ̀rọ̀ ẹnìkan mo rò bóyé ó kọjá kí ni o ọ̀rọ̀ kọ́kọ́ sì ń jẹ́ bọyé náà ẹja kọ́kọ́ gbọ́yé ó pọn dandan fún wa ká ṣe kí ni o ká gbọ́yé ẹja gbọ́yé láàrin ara wọn bá sí ń sọ ẹja gbọ́yé. gbígbàgbọ́yé pé kí ni ń jẹ́bọ ó ṣe pàtàkì kódà ó ṣe pàtàkì tí èsì kékeré ẹwà ní tá à ń sọ lọ kéèyàn lọ mú nǹkan míì kéèyàn ó ro nǹkan míì pẹ̀lú Allah subhanahu wa ta'ala bóyá níbi rububiyya ni aw al-ibada ni aw fil asma'i was sifat kí la wọ́n ń pè ní ànídù yẹn ó ní pé an-nadhir al-mathil kéèyàn wá lábàákẹ́gbẹ́ pẹ̀lú Ọlọ́run ọba ẹni gbọ́dọ̀ náà sọnù Kùránì wípé ẹjá gbọ́n tí kọ́kọ́ jẹ́bọ yé náà torí tọ́lọ́ Ọlọ́run sọ wípé fala taj'alu lillahi andadan wa antum ta'lamun ẹ má wá alábàákẹ́gbẹ́ fọ́lọ́run ọba ẹ̀yin náà sì mọ̀ Suratul Baqarah nìyẹn verse 22 Ọlọ́run tó sọ láàyè ibùmí wípé waja'alu lillahi andadan liyudillu an sabilihi qul tamatta'u fa inna masirakum ila an-nar Suratu Ibrahim fẹ́ẹ̀sì 30 ìyẹn 30 Ọlọ́run sọ wípé ẹ̀ẹ̀rá wọn ọ̀sẹ̀ bọ́ wọ́n tún wá lọ́rùn nǹkan míì pẹ̀lú Ọlọ́run ọba wọ́n sọnù wọ́n tún sọ àwọn èèyàn kúrò níbi ojú ọ̀nà Ọlọ́run ọba Ọlọ́run wá ní qul tamatta'u ẹ máa gbádùn no problem ẹ máa gbádùn láyé fa inna masirakum ila an-nar inú ná ńlẹ́ padà dé sí o nínú hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì sọ wípé man mata wa huwa yad'u min dunillahi niddan dakhala an-nar ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ṣe wípé ó bá lọ ro nǹkan míì pẹ̀lú Ọlọ́run ọba ó wá kú sórí ẹ̀ irú ń tàn yóò gbọ́ náà o hadith wa Sahih Bukhari ní hadith 4497 àti hadith nínú Muslim hadith 92 tẹ́gbẹ́ mo ti sọ síwájú pé Sheikh Labib àwa kí wọn o a sì yìn wọ́n wípé ìntàn ṣe ìntí akínmọ́ ṣe ni ìntàn tó fẹ́ rí ọ̀nà Ọlọ́run ọba tí mọ́ ṣe ni kéèyàn bọ́ ta pé èmi ò polówó kinní báyìí mọ́ o àwọn òsì ẹ̀sọ̀rọ̀ kan tún bá ń bẹ̀ gan mọ́ no problem a sì ń bẹ náà bá fún wọn à ń bẹ náà ìdò dédé fún wọn èyí tá a kọ láàárọ̀ náà a tún bẹ náà bá fún wọn náà ni torí mi nífẹ̀ẹ́ wọn pọ̀ mo lè ṣe fẹ́ kó rí fún wọn kọlọ̀dì orí fẹ́ fẹ́ mi náà mo fẹ́ kó rí fáwọn ọmọ wọn kọlọ̀dì orí fáwọn ọmọ tèmi náà kọlọ̀ bá wa ṣe dáadáa fún wọn wọ́n ti ń ṣe dáadáa náà ayé wọ́n ń kọ́lé wọ́n ra mọ́tò Ọlọ́run tí ì ṣe dáadáa fún wọn rárá yóò tún wọ́n bá wa ṣe dáadáa fún wọn wá rí tá à ń pè ní ẹbọ ó pín sí ọ̀nà méjì ẹbọ ṣe kí ni ó pín sí ọ̀nà méjì pẹ̀lú ẹ̀rí nínú Kùránì àti hadith wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹbọ pín sọ́nà mélòó ọ̀nà méjì a ní ẹbọ tá à ń pè ní shirkun akbar ẹbọ tó ṣe wípé ẹbọ ńláńlá òun nìyẹn àti kí ni o shirkun akbar àti kí ni o shirkun asgar àti ẹbọ kékeré ẹbọ ńláńlá àti kí ni o àti ẹbọ kékeré ẹbọ ńláńlá àti kí ni o
àti ẹbọ kékeré. Mo rò pé ó ń yé wa. Tẹ́ ẹ rí ẹbọ ńláńlá yìí, kí là ń pè bẹ́ẹ̀? Yóò wù mí ká farabalẹ̀ gbọ́ wáyé. Mo tún sọ o, mo kàn ń sọ pákíyèsí lọ́rọ̀ Sheikh Labib Lagbaji ni o, torí ọ̀rọ̀ wọn ló fẹ́ bí gbogbo tí mo padà ń sọ yìí. Mo ti rò pé a padà débẹ̀ nínú àkídà kíláàsì wa àti tawhid kíláàsì wa. Ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣàlàyé ọ̀rọ̀ yìí. Torí pé àwọn náà là ń sọ pé Sheikh Labib wọ́n ṣe báyìí, wọ́n ṣe báyìí. Ṣùgbọ́n bí tá bá ti rí náà tó mọ sọ míì, ẹ ṣáàjà farabalẹ̀, wallahi màá tún sọ. Àdánwò tí ó dé, táburú fi dé bá Sheikh Labib Lagbaji, Ọlọ́run ní jẹ́ ó dé bá wọn. Ọlọ́run bá fẹsẹ̀ wọn rinlẹ̀ lórí òdodo. Ọlọ́run bá fẹsẹ̀ wọn rinlẹ̀ lórí òdodo. Ọlọ́run bá fẹsẹ̀ wọn rinlẹ̀ lórí òdodo. Wọn ò tí ì ní nǹkan kan náà ayé rárá ní dáadáa. Wọ́n ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni. Ọlọ́run wà nígbà tó ń sọ̀rọ̀ débi ní táwọn ṣe jìyà tó. Mo gbé àwọn bàbá yìí wọ́n jìyà o. Wọ́n ní tí bá wọn gbádùn tó wá fẹ́ pàmí, ṣé kí wọ́n mọ̀ gbádùn ni? Ṣé kí wọ́n gbádùn ni? Ẹ tí bẹ̀rẹ̀ gbádùn o. Ìgbádùn láyé ń bí àti ìwé lòkè àmọ́ Ọlọ́run bá wa ṣe fún yín. Ẹja jọ mọ̀ bọ̀. Aqsamu shirk àti sọ ẹbọ pín sí ọ̀nà méjì. Àwa la ní ashirikul akbar, ẹbọ tó jẹ́ pé ẹbọ ńlá lòun. Tẹ́lẹ̀ ashirikul akbar yìí kí là ń pè bẹ́ẹ̀? Huwa an yasrifa al-abdu, ó ní kéèyàn tó pe rẹ̀ lẹ́rú sí Ọlọ́run Ọba tó ń pe rẹ̀ bẹ́ẹ̀ kó lọ gbé nǹkan kan nínú tó yẹ kó fi jọ́sìn fọ́lọ́run Ọba, tàbí ká sọ an yusrif li ghayri Allah, in tó yẹ pé Ọlọ́run Ọba ló ní kó wá lọ gbé fẹ́lòmíì. Ọlọ́run Ọba nìkan ló yẹ ká gbé fún, bóyá níbi rububiyya ni, aw uluhiyya ni, aw asma wa sifat. Kí là ń pè ní rububiyya? Ẹ jẹ́ n sáré sọ yẹn. Rububiyya òun ni wípé ká gbà pé kò sẹ́ni tó lè dáyàn àyàfi Ọlọ́run. Kò sẹ́ni tó lè pààyàn, kò sẹ́ni tó lè jíyàn, kò sẹ́ni tó lè pèsè fún yàn, kò sẹ́ni tó lè sọ wípé wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ àyàfi Ọlọ́run Ọba nìkan. Téèyàn bá ti wá lọ ṣàfitì kínní sí ẹlòmíì, ẹlẹ́bọ lèèyàn. Ṣé ẹ mọ̀ pé kò tí ì gbẹ́bọ lórí ìta báwọn? Kò tí ì sọ pé èèyàn lè dóńdè mọ́dì báwọn? Àbí èèyàn sì ẹ̀ lọ ń jọ́sìn fún nǹkan míì, ìyẹn ni uluhiyya, ó ní ìbádà. Èèyàn lọ ń jọ́sìn fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run Ọba. Mo rò pé ó ń yé wa. Ọlọ́run forí balẹ̀ fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run Ọba ni. Àbọ̀ á sọ gbogbo ẹ̀. Àbí níbi orúkọ Ọlọ́run Ọba á sọ gbogbo ẹ̀. Mo fẹ́ rọra sọ́kò lè bá yé wa náà ni. Tí ẹ̀ dẹ̀ rí a'dhamu ma amara Allahu bihi, nǹkan tó ṣe wípé Ọlọ́run Ọba pàṣẹ rẹ̀ tó tóbi jù kìí ṣe irun o. At-tawhid lillahi ta'ala, mímọ̀ Ọlọ́run Ọba lóhùn nìkan ṣoṣo lágbègbè mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yẹn. Ẹ wá rí nǹkan tọ́lọ́run Ọba kọ̀ jù tó là gbọdọ̀ dédìí rẹ̀, tó ṣe wípé a gbọdọ̀ ṣe kí ni o? A gbọdọ̀ dédìí rẹ̀ rárá àti rárá. Òun náà ni kí ni o? Òun náà ni ẹbọ ṣíṣe. In tí ó dẹ̀ wù mí, òun náà ni wípé ọ̀rọ̀ tá à ń sọ yìí kò ní wèmí kí n tó wá tún discuss ìmọ̀ ìyẹn ọ̀rọ̀ Sheikh Labib Lagbaji ló ti fẹ́ sọ lónìí. Mi fẹ́ fi sí ọ́tà àti tọ́ látún wá padà wá látún wá no. Ṣùgbọ́n a gbọ́dọ̀ clear kí là ń pilẹ̀ dandan ni. Bọ̀ká wá sọ di topic ojoojúmọ́ ya Sheikh Labib, Sheikh Labib, Sheikh Labib, Sheikh Labib. Ṣùgbọ́n torí wípé àwọn èèyàn tá a bá ti ń sọ wípé kò sọ wípé wọ́n ti wá gbọ́ súnà tèèyàn yan, wọ́n mọ̀ sọ wípé Sheikh Labib sọ pé àwọn ò ṣẹbọ, wọ́n sọ pé wọ́n sọ wípé kò sí ti ń jẹ́bọ mọ́ ta gbangba náà. Ẹ sì wá mọ̀ sọ wípé wọ́n tún ṣe mistake. Irọ́, ẹja farabalẹ̀ torí tọ́lọ́run. Ẹja fi kí ni ẹja farabalẹ̀ kò yí ọ dáadáa ni. Wá farabalẹ̀ kó gbọ́yé ọ̀rọ̀ ẹ̀sìn wa leléyìí. Mo sì ń sọ mò ń tún sọ, kò sẹ́ni kankan tí ń bínú ẹnìkan, kò sẹ́ni kankan tí ń bẹ́ni kankan já. Ẹ wá já mọ́ gbọ́dọ̀. Ìtọ́lọ́ bá pàṣẹ rẹ̀ tó tóbi jù, òun náà ni kí ni o? At-tawhid, mímọ̀ Ọlọ́run lóhùn nìkan ṣoṣo. Ìtọ́lọ́ wa kórìíra tó léwa jìnnà sí jù, òun náà ni mímọ̀ bẹ̀ pẹ̀lú ẹ̀. Ṣé wá rí ẹbọ tó gaun téèyàn bá ti lè ṣe, èèyàn ò ní jẹ́ mùsùlùmí mọ́. Èèyàn ní ṣe kí ni o?
ashirikul akbar ẹni tó bá iṣẹ́ kìí ṣe mùsùlùmí àwa là ń lo wọ́ọ̀dù ẹbọ fún ṣùgbọ́n ilẹ̀ Yorùbá wọ́n ti gbà pé ẹbọ ni kó gbẹ́bọ lọ sóríta ẹ̀ẹ́dì pẹ́bọ náà máa gbé pèsè yẹn wọ́n ni ó gbé ẹbọ lọ sóríta ìyẹn nìkan kọ́ lẹ́bọ màá ṣàlàyé tá a gbọ́ yé dáadáa lágbára Ọlọ́run ọba mo sì bẹ́ lọ́wọ́ ọba eléyìí tí mo ń sọ yìí bí mo ṣe ń sọ yìí tọ́lọ́run ṣe dáníyàn tí mo fi ń sọ pé kì í ṣe ti gbá wọ́n fẹ́ mọ sọ̀rọ̀ Sheikh Labeeb mo ti sọ aláàdì tún discourse wọn kíní kankan kàbí kí náà fẹ́ gbà mí irọ́ a gbọ́dọ̀ ṣàlàyé náà ni èmi nífẹ̀ẹ́ Sheikh Labeeb jùwọ́ gan lọ èmi ò sì fẹ́ káwọn oníbídà wa wò kí ẹ wo Sheikh Labeeb gan àwọn súnà kan tó sọ wípé tó ṣe èmi ò tako Sheikh Labeeb mò ń ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ẹ wá rí ẹbọ ní láti mo sọ yìí taratan yakunu zahira ìgbà míì a máa hàn síta tí gbogbo ayé ó rí wípé ẹbọ lélẹ́yìí irú ẹ̀ lèyí téèyàn ń gbé lọ sóríta irú ẹ̀ ní kéèyàn sọ ń dè mọ́ pa irú ẹ̀ ní kéèyàn sọ wípé èmi lè pe ìbọn o irú ẹ̀ ní kéèyàn kí n tá a sá àtijọ́ mọ̀lẹ́bọ níta yẹn irú ẹ̀ a máa hàn ń ta gbagba nígbà míì nínú ẹ̀ ní kashiriku badil awsan bí àwọn tí dídì lọ ń forí balẹ̀ fún Ọ̀ṣun Òṣogbo Ṣàngó Ògún Ọya gbogbo oyún kò sẹ́ni tí wọ́n sọ fún tí òwúlẹ̀ tí mọ̀ pé ẹbọ nìyẹn shiriku badil asnam àwọn tí lọ ń forí balẹ̀ fún òòṣà igi nǹkan kan wà badil kubur àbáwọn tí lọ ń forí balẹ̀ nídìí sàárè ó lè jẹ́ séwọ ẹni ire wọn kan ó lè jẹ́ sàárè séwu wọn nǹkan kan ẹbọ tààrà ìyẹn hàn níta gbangba wa lárí wal amwat àwọn tó ń pe àwọn tó ti kú wal ghaibin àtàwọn tá à rí mọ́ ẹbọ nìyẹn ìyẹn hàn níta gbangba wa taratan ẹ̀dẹ̀rí ẹbọ ńgbà míì tó jẹ́ bọ́ ńláńlá yakunu khafiyyan ń sì máa pamọ́ tó ṣe wípé èèyàn ò ní mọ̀ ẹwà já mọ̀ gbọ́ ṣé wá rí ìtí mọ́ pamọ́ yìí mo ti sọ o ẹbọ tó bá ti jẹ́ bọ́ ńláńlá tí mo fẹ́ mọ̀ ṣàlàyé lọ yìí pẹ̀lú àyà Kùránì ni ẹni tó bá ti lè kó sínú ẹ̀ yóò jáde kó nu ìsìlámù yóò ṣe kí ni ó ti jáde kó nu ìsìlámù tí ó ń tọ̀hún bá sì kù sí orí ẹ̀ tí ẹni yẹn tó ń ṣẹbọ ńlá ń bá kú sórí ẹ̀ iná gbére ló máa wọ̀ tó bá kú sórí ẹ̀ ni mo sọ ọ́ ìgbésọ pẹ́ bọ́ pé méjì ààbọ̀ síbi kejì náà sọjá kọ́ mọ bàtà alákọ̀ọ́kọ́ yìí lọ mo rí wípé àwọn tó jẹ́ àwọn oníbídà wọ́n pẹ̀sọ̀ráìsì àfáà Labeeb Lágbàjì gan Sheikh Labeeb Lágbàjì wọ́n dàbí àrífín pé mo lọ àfáà fún wọn Sheikh Labeeb Lágbàjì àwọn èèyàn pẹ̀sọ̀ráìsì wọn wọ́n sáfẹ́ ká àfáà yẹn wọ́n sáfẹ́ kí Sheikh yẹn ó ti mọ́ mi láàrin wallahi kèsì tàrífín wọ́n fẹ́ kán sọ nǹkan míì wọ́n fẹ́ kán sọ nǹkan míì àfáà sì ń dúró sórí ọwọ́ wọn náà pé alẹ́ mi ò ní polówó nǹkan báyìí mọ́ ṣùgbọ́n a fẹ́ ká mọ àwọn nǹkan kan náà níbi àwọn àkíyèsí nǹkan kọ̀ọ̀kan kọ́lọ́ba ṣe dáadáa fún Sheikh Labeeb Lágbàjì bí ṣe máa ṣàdúrà fún ọ́nú ọ̀rọ̀ nìyẹn bí ṣe máa ṣàdúrà fún ọ́nú ọ̀rọ̀ nìyẹn ẹ wá rí tó ṣe wípé kò hàn ní gbangba tẹ́ pé inú ni mọ́ wà ìyẹn gangan lọ́pọ̀lọpọ̀ àwọn ò mọ̀ pé àṣẹ eléyìí náà ẹbọ ni tẹ́ mọ̀ tí n bá ń discuss ọ̀rọ̀ ẹbọ fún wa ó yẹ ká mọ̀ wípé ẹni yìí nífẹ̀ẹ́ wa ni torí nǹkan ẹyọ kan náà tó lè ba gbogbo sí ẹwà jẹ́ nìyẹn nǹkan ẹyọ kan tó lè ba gbogbo sí ẹwà jẹ́ nìyẹn o ẹ wá rí tí mo sọ pé ó pamọ́ tó ṣe wípé kì í sábà hàn gbangba òun wá pín ní tiẹ̀ ìgbà míì a máa jẹ́ bí àdìọ́kàn èèyàn nìyẹn máa wà ibi àdìọ́kàn èèyàn gangan ni èyí tó pamọ́ yẹn wà ó máa yé wa ẹ máa gbọ́ o òun níbi kéèyàn ò ládìọ́kàn wípé ẹnìkan sì tún lè dẹ́dà lẹ́yìn Ọlọ́run tàbí kéèyàn ò ládìọ́kàn wípé ẹlòmíì lè jíyàn ó sì lè pààyàn lẹ́yìn Ọlọ́run ẹbọ ni ẹni tó bá ládìọ́kàn rú ẹ̀ tó sì fi ń ṣẹ̀ṣẹ̀mí ẹlẹ́bọ ni àbí kéèyàn rí pé ẹlòmíì tún lè ní kápá nǹkan kan nínú ayé yìí mi ń sọ nǹkan tẹ́ pé gbogbo wa náà la mọ̀ pé èèyàn lè ní kápá lórí ẹ̀ o yàtọ̀ sọ́lọ́run ọba òun lọ́ba oníkápá lórí gbogbo nǹkan tó wá ní ẹlòmíì tún lè ní ẹlẹ́bọ ló ń tàn tí ẹ̀ kò gbẹ́gbọ́ lọ sórí ìta kò sòká òdonídé ẹlẹ́bọ ló ń tàn ẹ wá jẹ́ ń fún yín lápẹẹrẹ
torí èmi lè sọ pé èyí náà clear now bó lẹ́nì kó sàwọn sọ pé ẹnìkan lè jí ẹnìkan lè pa kò sẹ́ni tó lè sọ gbogbo yẹn náà kò sóńtàn tó lè sọ màá fún wa lápẹẹrẹ ẹnìkan ní ìsìn tó sọ̀rọ̀ ẹ̀ kí gbogbo wa náà kájọ tẹ́tí gbọ́ àwọn èèyàn sẹ́ndì fídíò ẹni yìí sí mi ṣùgbọ́n mi ò mọ̀ọ́mọ̀ fẹ́ nìyẹn ṣe topic mò ń sọ eléyìí náà káwọn èèyàn lè wà mọ̀ pé àwọn iṣẹ́ tí kàn máa fi àwọn gbogbo ọ̀rọ̀ ṣe topic rírọ̀ o mi ò fẹ́ ni yìí mi ì fi ṣe topic torí mo rí wípé ẹnìkan ni tó nǹkan fẹ́ hàn lásán tá a bá ní ká fún tọ̀ ṣe tọ́píìkì àwa la tún fẹ́ polówó ẹ̀ síta a fẹ́ jẹ́ ká yóò máa búrú rẹ̀ àwa yóò wà padà ló mọ fọ́lò rẹ̀ ó dijọ́ àwọn kan mọ sọ̀rọ̀ lọ a mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá ti ń sọ tí bá ti ń sọ ṣùgbọ́n àní iṣẹ́ rẹ̀ àdẹ̀ ní kò àkọ́rọ̀ rẹ̀ sí ẹgbọ́n tẹ́ni yìí fẹ́ sọ láàfin mọ̀ wípé ẹni yìí ń sẹ̀yìn pé kò gbẹ́bẹ́ lọ sórí ìta ṣùgbọ́n ẹgbọ́rọ̀ tó sọ ọ̀rọ̀ tó dẹ̀ sọ ń bá ẹbọ nìyẹn bá tó bá ládìí ọ̀kan bẹ́ẹ̀ ẹlẹ́bọ ni òkè sí mùsùlùmí o ẹgbọ́. ẹ máa gbọ́. òun náà ni Sàràfí náà yìí bàbá sì gbẹ̀mí ẹ̀ lójú agbo wọ́n sì ní gbogbo àwọn dókítà tí ń bẹ ní Port Novo kan wọ́n wá kẹsẹ̀ ogun wọn ní ẹ̀sìn kó ti kú bàbá sì ní ẹ filẹ̀ èmi ò jì ṣùgbọ́n tí n bá jí kí ló ṣe fún mi àdó. ẹ gbọ́ ẹni yìí fi rinlẹ̀ wípé bàbá Mustapha kinní kan Asílé ní mímọ́ ókọ ẹni yẹn mi ìrẹ̀fẹ́ sókọ rẹ̀ ẹgẹ́ tí ń sìn ó wá ní ṣèwà sílé ní kinní kan ó sàdákọ wọn Mustapha kankan ó ní ṣèwà wọn yìí wọ́n lè jíyàn wọ́n sì lè pààyàn wípé wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ ní Port Novo wọ́n pa ẹnìkan wọ́n sì jí ẹnìkan wọ́n sì pátá wọn ní ẹ̀yin dókítà wá wò ó só ti kú àbí ò tí ì kú o wọ́n dẹ̀ wò ó wọ́n rí wípé ó ti kú pòròpóyé wọ́n rí bó ṣe kí ni o wọ́n rí wípé ó ti kú pòròpóyé bàbá wọ́n rí bó ti kú Ṣéhù Asílé tún wá padà jí padà ó fi ń rinlẹ̀ fún Ṣéhù wọn pé wọ́n lè jíyàn wọ́n dẹ̀ lè ṣe kí ni o wọ́n sì lè pààyàn nìyẹn ẹni tó bá nírò àdí ọkàn bẹ́ẹ̀ ẹlẹ́bọ ni tí ẹ pé kò gbẹ́bọ lọ sórí ìta òun náà sì mọ kírun wákàtí 5 o mo rò bóyé òun náà mọ ṣe kí ni o yóò mọ kí ìrun wákàtí 5 báyẹn o ókè wọ́n ní Mustapha Asílé ní Ìlérò èmi ò mọ̀ òun náà mọ sọ pé òun kírun wákàtí 5 so ṣùgbọ́n nǹkan tí ń pèpè sí ti ń bẹ lọ́kàn rẹ̀ yẹn báyẹn tẹ́ ẹ rí un ẹbọ nìyẹn báyẹn tí ẹ mọ̀ pé kò gbẹ́bọ lọ sórí ìta ẹ gbé mò ń tẹnu mọ́ mi tí ì sọ nǹkan kan ẹja mọ́ bàbọ̀ tàbí kéèyàn ó ṣe ẹ̀jẹ̀ kó ní àdì ọkàn wípé ẹnìkan wà tó ṣe pé alimọ̀ tẹ̀lé in tó bá ti sọ náà in tó bá ti pè ní halali halali ni in tó bá ti pè ní haramu haramu náà ni in tó bá ti pè ní halali halali ni in tó bá ti pè ní haramu haramu ni èèyàn sì gbà bẹ́ẹ̀ ó sì mọ̀ àṣàlàyé fún ní míṣe mọ̀ tẹ̀lé náà nù irú ẹni yẹn náà ẹlẹ́bọ ni kìí ṣe mùsùlùmí kìí ṣe pé nìyẹn ń fi táwọn tọ́lọ́n sọ tánà bí sọ o Ọlọ́run sọ pé kí ní haramu ni òun sọ pé halali ni àwọn tí sì ń tẹ̀lé sí gbà bẹ́ẹ̀ pé in tí ṣe wá bá ti sọ pé halali ni kí ni ó dà halali nìyẹn haramu ni kí ni ó dà haramu nìyẹn ẹlẹ́bọ nírú ẹni bẹ́ẹ̀ torí pé kí ni Ọlọ́run ọba nìkan ni ó ní irú nǹkan yẹn kò gbọdọ̀ sí fẹ́lòmíì ẹ jẹ́ sọ kíní kan fún wa kó yé wa o mo fẹ́ já mọ́ bó lọ́nà ṣe jowú tó téèyàn bá ní ìyàwó tó nífẹ̀ẹ́ yín tẹ́yìn náà nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa tó bá wá bá yín tó ní baálé mi àkànmú ọ̀gọ̀ ọmọ olókan ẹ̀sìn ọmọ bílẹ̀ ń jóná asábòde ọmọ bójú rọ àsáwọlé òkì ó ní baálé mi ọ̀rọ̀ kan mo fẹ́ tọrọ lọ́wọ́ yín ó ní kí ni nǹkan náà ìwà aya mi ó ní sẹ́ẹ̀rì ẹ̀yin náà kú mọ̀ wípé gbogbo oṣù tẹ́ rí ìmí àmọ́ jẹ́ 30 ìmí àsì mọ́ jẹ́ 31 mo wá fẹ́ bẹ̀yìn mo fẹ́ ṣe kí ni o mo fẹ́ bẹ̀yìn wípé ṣé ráwọn oṣù tó bá ti jẹ́ 31 torí ìtọ́lọ̀ ẹ fún mi láàyè kí n lọ mọ́ lò ó ní ọ̀dọ̀ àáfàá lágbájá lọ́dọ̀ brọ̀dá lágbájá méjì ń lọ àáfàá lọ́dọ̀ kí ni lọ́dọ̀ brọ̀dá lágbájá
ẹyọ kan orí ẹ̀ lásán ni o, yìí sọ pé gbogbo ọjọ́ o, ẹyọ kan orí 30 ni o, kó bá ti jẹ́ 31 tí ẹ mọ̀ pé ẹyọ kan ló béèrè, tí ẹ mọ̀ kọ́kọ́ yín ọ̀kọ́ wò wípé ìyá Ṣèkínà kèé dẹ́ sí pé nǹkan kọlù ọ́, ó nìkan kò kọlù ní kúmọ tí mò ń ṣe, kèé sì ṣe gbogbo sùn náà kò ní tó máa jẹ́ 30, ìkọ̀kan nu wọn náà ni. ẹ jẹ́ kí n sáré gbé kọlù. mo ń ṣe program lọ́wọ́. Hello? Wípé èyí tó bá sáà ti jẹ́ 31 nìkan ní kẹ́ fún mi. Tí ẹ̀mọ̀ kò fẹ́ mẹ́lò mí pẹ̀lú ọkọ rẹ̀ nìyẹn. Ọkọ rí ó fẹ́ sá ní àdá lórí. Bọ́kọ rẹ̀ sì wá lè jowú tó yẹn, Allah subhanahu wa ta'ala ó jowú jù bẹ́ẹ̀ lọ. Allah subhanahu wa ta'ala ó jowú jù bẹ́ẹ̀ lọ. Kéèyàn orí, kẹ́nìkan sọ wípé kìíní ọlọ́sọpá aláàrẹ̀ nǹkan pààrọ̀ ọmọ ni. A sì ń gbà bẹ́ẹ̀ pé bó ṣe ń sọ náà, ṣé òwò gbọ́dọ̀ sọ̀rọ̀ ká mọ́ tẹ̀lé? Ẹni tó bá rí bẹ́ẹ̀ tó dẹ̀ ládìí ọkàn bẹ́ẹ̀ kìí ṣe mùsùlùmí, ó ti mú nǹkan míì pẹ̀lú Ọlọ́run. Bóyá wẹ́ẹ̀dù ẹlẹ́bọ tá ń lò yẹn ló mọ́ jẹ́ kó tó ara àwọn èèyàn, ó ti mú nǹkan míì pẹ̀lú Ọlọ́run, ó ti di mùṣírikù nìyẹn. Ìkan tó nìyẹn. Ìmíì tó tún lè jẹ́ ẹbọ, mo sì ń bọ̀ wá síbi àwọn tí mo fẹ́ lò, ṣùgbọ́n jẹ́ ń sọ gbogbo ẹ̀ níwọ̀n bá tọ́lọ́run bá fún mi sọ. Nínú ìyí tó tún lè jẹ́ ẹbọ, òun náà ni ashirku billah fil mahabbati wa ta'zim. Òun náà ni ẹbọ tó lè ṣẹlẹ̀ níbi ìfẹ́ àníjù àti ìmọ̀ gbéyàn tóbi jù, kéèyàn ò wá lọ mọ́ nífẹ̀ẹ́ èèyàn kan gẹ́gẹ́ bí Ọlọ́run, àbí kéèyàn lọ mọ́ gbé ẹnìkan tóbi gẹ́gẹ́ bí Ọlọ́run. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn sọ wípé àbúrò ẹnì kó sì wá gbé nìkan gẹ́gẹ́ bí Ọlọ́run. Irọ́, níbi kọ́lọ̀ ń sọ wípé ṣe báyìí kó sọ pé tẹni tẹ́mi ó tẹ́lì rè tọ́lọ́nkọ́lé mi ó tẹ́lì, ó ti gbé nìyẹn sípò Ọlọ́run nìyẹn. Mo rò pé ó ń yé wa, ó ti gbé nìyẹn sípò tó lágbára nínú ẹlò wa. Nínú ìmíì tó náà tún jẹ́ ẹbọ, yóò wù mí ká gbọ́ wáyé. Ẹ jẹ́ kí n fún alápẹẹrẹ àyà ìdí mo sọ́ọ̀sì nípa àfẹ́ o. Ọlọ́run sọ ní Suratul Baqarah àyà 165 wípé wa minan nas man yattakhidhu min dunillahi andada yuhibbunahum ka hubbillah. Ọlọ́run ló wà ní àwọn èèyàn tẹ́ pé wọ́n mú nǹkan míì pẹ̀lú Ọlọ́run. Ẹ̀wọ̀n gbọ́ bọ́lá sí lónú Ọlọ́run, wọ́n mú nǹkan míì pẹ̀lú Ọlọ́run. Nǹkan tí wọ́n wá mú pẹ̀lú Ọlọ́run yuhibbunahum ka hubbillah. Wọ́n mọ̀ nífẹ̀ẹ́ nǹkan yẹn gẹ́gẹ́ bọ́n ṣe nífẹ̀ẹ́ Ọlọ́run. Ọlọ́run sì sọ wọ́n ní ẹni tó mú nǹkan míì pẹ̀lú Ọlọ́run látara bẹ́ẹ̀. Bákan náà, òun náà ni àdìọ́kàn nínú ẹbọ ni wípé kéèyàn ò ládìọ́kàn pé ẹlòmíì tó nímọ̀ kọ̀kọ̀ yàtọ̀ sọ́lọ̀, wallahi ẹbọ ni. Tẹ́lẹ̀ pé wo tí mo sọ èyàn tí ìgbẹ̀wẹ̀ lọ sórí ìtaṣá, èyàn tí ìso pàrọ̀ mọ́ di o, ẹbọ ni. Kéèyàn tó ládìọ́kàn pé ẹnìkan tún lè nímọ̀ kọ̀kọ̀ ìyàtọ̀ sọ́lọ́run, àbáwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan tọ́lọ́run bá kàn fi mọ̀. Ẹbọ ni. Ẹ̀wà ara wọn tẹ́ إلى الله بالكتاب والسنة الدعوة النبوية. Naam, nẹ́tíwọ́ọ̀kì ni o, nẹ́tíwọ́ọ̀kì yẹn dẹ̀ dàbọ̀ àsáàmù tó dé ṣá. Ẹ wá rí nínú rẹ̀, òun náà ni kéèyàn gbà wípé ẹlòmíì tún lè ní ìmọ̀ kọ̀kọ̀ yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala. Ṣé ẹ mọ̀ pé ní yìí náà tí ìgbẹ́bọ lọ sí oríta báyìí, ó kàn ní ládìí ọ̀kan lásán ni. Ẹ wá ráwọn tó máa ń kó sílẹ̀ yìí jù láwùjọ wa láyé lónìí. Nínú wọn làwọn tá à ń pè ní ar-Rawāfiḍ wa, àwọn ar-Rāfidah. Bákan náà, àwọn gùlátù sùfíyà, àwọn tó bá jẹ́ wípé wọ́n ti ya ògbóǹtarìgì nínú àwọn onísúfí, àti àwọn bàtíníyà, àwọn náà sábà máa ń kó síbẹ̀. Bóòlù àwọn Rawāfiḍ bóò náà ṣe kó síbẹ̀, ìyẹn àwọn Ṣíà. Wọ́n máa ń gbà wípé wọ́n máa ń ní ya'taqidu ar-Rāfidah fi a'immatihim annahum ya'lamūna al-ghayb. Wọ́n gbà wípé àwọn ìmáàmù àwọn oláwọn mọ́mù tán wọn, ìyẹn kọ́ la fẹ́ sàlàyé.
wọ́n gbà wípé àwọn yẹn náà nímọ̀ kọ̀kọ̀. Bẹ́ẹ̀ làwọn onísúfí náà wọ́n gbà wípé àwọn tó bá jẹ́ àwọn àáfàá àwọn ẹni Ọlọ́run náà wọ́n lè ní ìmọ̀ kọ̀kọ̀. Mo rò pé yé. Kódà ẹlòmíà tó máa gbà débi wípé ó wà náà àwọn àáfàá àwọn tó ṣe wípé ó lè forí jiyàn tó bá wù, ó sì lè fìyà jẹyàn tó bá wù. Ṣé ẹ tó wá rí ẹbọ? Wataratan yakunu fil aqwal. Ẹbọ a máa jẹ́ nínú gbólóhùn, ó wà níbi tá ń lọ. A máa jẹ́ nínú gbólóhùn gẹ́lẹ́ bí ẹni tó ṣe wípé ó ń ké pẹ̀lú míì lẹ́yìn Ọlọ́run, ṣe ẹ̀ pé gbólóhùn ní fi ń ṣe. Tàbí ẹni tí ń wá ìṣọ́ pẹ̀lú ẹlòmíì lẹ́yìn Ọlọ́run, òun náà lè bọ́ sóń pààrọ̀ oníkankan. Inú ẹ̀ náà ni kéèyàn ó di tírà wà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lónìí wọ́n lè sọ pé àwọn ò ṣẹbọ, àwọn ò ṣe kinní kan o, ṣùgbọ́n wọn ò jáwọ́ nínú ká di tírà, wọn ò jáwọ́ nínú kùndí, mi ì sọ̀rọ̀ Sheikh Habib Lagbaji, wọn ò jáwọ́ nínú àṣírí, wọn ò jáwọ́ nínú bàtínì, ẹbọ gbogbo ẹ ìró nǹkan mí pẹ̀lú Ọlọ́run náà. Wa alaikum salam. Our life. Our life. No problem. Ẹ lè gẹ́tẹ̀ lórí péjì wọn. Mo rò pé ń yé wa. So, èyàn lè fẹ́ bọ́lẹ̀ kó ṣe ẹgẹ́ tí ń sìn, bọ̀ kọ́ àwọn nǹkan míì náà, àwọn ẹbọ gbangba, káwọn nǹkan míì téèyàn ò nótìsì kó sì máa rò pọ̀ mọ́ ọ. Táwọn kan bá wá ń kọ̀ rẹ́ jẹ ní ẹ̀kan ní ẹni sọ pé òun ṣe kí ní kan mọ́ra tó tún wáyé kó rí ẹ̀. No, ìfẹ́ tá a sì níṣẹ́ nìyẹn ni. Ẹ wá jẹ́ mọ́ sọ̀rọ̀. Abẹ́ tó ń wá tó ń fi nǹkan míì wá ìṣọ́ra lẹ́yìn Ọlọ́run, èmi á mọ̀ wò ń gbà mí pé ìwọ ní ìsìn wọn fún ọ ní tírà, wọ́n dì fún ọ, wọ́n ní kó o máa fi sápò. O wá ń gbé ní Òṣòdì. O wá kó lé rẹ lóṣòdì, o sì dé Kétu. O wá rántí wípé òògùn tírà yìí wọ́n rántí pé òun lọ́wọ́. O wá sáré padà. O sáré bọ́lẹ̀ ní BRT fòfò. Wọ́n ní kí ló dé? Olóò gbàgbé nǹkan lé ní. Wọ́n ní kí ló gbàgbé? Oní Musa gbàgbé nǹkan kan. O wá padà lọ mú tírà yẹn lé. O ṣe kí ni o? Kẹ́ni kankan má ti pè mí torí tọ́lọ́run. O padà ṣe kí ni o? O padà lọ mú tírà yẹn, o padà lọ mú lé. Ṣebí tàbí ọ ni wípé ta ló wá sọ dé Kétu látòṣòdì? Mo rò pé yé. O wá rántí pé ò ṣe kí ni o? O rántí pé òun lọ́wọ́. Ta ló sọ débẹ̀ síbọ̀ náà bá ní. So kéèyàn gbára lé pé kíní yẹn tún lè sọ ọyàn, tọ́rọ́ náà lọ́ba tí ń sọ ọyàn. A jẹ́ pé èèyàn ti gbé nǹkan tó ṣe pọ́ lọ́wọ́ ọba lónìí, èèyàn ti gbé fún nǹkan míì. Bí mo ṣe sọ gbogbo tẹ́lẹ̀ tí mo ń sọ yìí, àwọn lectures mi wà dáadáa lórí YouTube tí mo ti discuss kí ni jẹ́ àṣírí kò wà bẹ́ẹ̀. Èso ńlá ẹ̀sẹ̀ ń sọ. Kẹ́lómi wa gbé ẹ̀sẹ̀ wá ń sọ lónìí ní ẹgbẹ́lẹ́tẹ̀ ẹ̀sọ́ ti pẹ́, a mọ́ sọ gbà náà là ń sọ. Lórí bí mo ṣe ń discuss yìí, ó wà lórí YouTube. Èèyàn lè subscribe sí channel wa Al-Mu'tazatu An-Nabawiyya. Báyìí àdìsí mo mọ́ ìlú tí wọ́n tẹ́lẹ̀ wá kàdìsí wọn wá ṣàlàyé ẹ̀. Wọ́n ra ṣàlàyé lè mọ́ pẹ́ pọ̀. Mo rò pé yé. Kí wọ́n sọ lọ ni wípé kéèyàn di tírà kó ṣe gbogbo àwọn kinní yìí náà, ipò ẹbọ náà ló wà. Ẹ wá jẹ́ mọ́ bọ́rọ̀ mi lọ, mi tí ìdébi tí mò ń lọ gangan, ṣùgbọ́n tàbẹ́. Ad-da'watu an-nabawiyya nad'u ila Allah bil kitabi was sunnah. Náà bí mo ṣe wá ń sọ lọ, nẹ́tíwọ́ọ̀kì ni àfi ká mánéjì nẹ́tíwọ́ọ̀kì Nàìjíríà, ká mánéjì ẹ̀ bẹ́ẹ̀. Nínú ẹ̀ òun náà ni kéèyàn wá gbà, kò bá jẹ́ pé màláíkà lèèyàn ń pè, tàbáwà nábì Ọlọ́run ló gbára lé lẹ́yìn Ọlọ́run ọba, ẹbọ ni. Ò ń bọ̀. Kò bá jàǹjànú, kò bá jẹ́ ní Ọlọ́run kan lórúkọ náà tó lè ṣe nǹkan kan, ó lè fún ọ ní sọ lẹ́yìn Ọlọ́run ọba, ẹbọ ni. Ẹ wá máa gbọ́. Ìgbà míì sì rèé, ẹbọ tá à ń sọ yìí a máa jẹ́ nínú ọ̀rọ̀, a máa jẹ́ nínú ìṣesí. Kéèyàn ò ju ẹran láti fi jọ́sìn fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run, ẹbọ ni. Àtàwọn nǹkan tí ó so pọ̀ mọ́. Ibo ni mo wá ń lọ? Kéèyàn wá sọ wípé ẹgbẹ́ mo ti ṣàlàyé àwọn tí jẹ́bọ, Shirkul Asghar náà wà o.
èmi kàn fẹ́ jájọ wò téèyàn bá sọ nísìnyí pé ìgbà tára mi ò yá tí orí ń fọ́ mi mo fẹ́ eléyìí kíláàsì mo fẹ́ sí mo fẹ́ kájọ mọ́ dáhùn kọ́lọ̀ jí nẹ́tíwọ́ọ̀kì ò dáa nígbà tára mi ò yá tí orí ń fọ́ mi nǹkan kékeré náà mo rọra ṣe o nǹkan kékeré mo rọra ṣe kí sì ni nǹkan tí mo ṣe ọ̀hún mo rọra fi kéèyàn ní nẹ́tíwọ́ọ̀kì yìí káì gaskiya yóò sì dùn mí kí nẹ́tíwọ́ọ̀kì yìí mọ̀mọ̀ sí dáadáa ní pẹ́ parí náà ṣùgbọ́n wù mí kí nẹ́tíwọ́ọ̀kì yóò dáa kájọ sí kíláàsì kájọ gbádùn rẹ̀ kéèyàn ní ìgbà tí orí ń fọ́ mi ẹ mọ̀ gbọ́ ìgbà tó orí ń fọ́ mi nǹkan kékeré náà mo rọra ṣe omi ọ̀ṣun mo rọra fi wọ́n orí mi ó sì lọ ó wá so àníyàn rẹ̀ mọ̀ wípé omi ọ̀ṣun tóun fi wọ́n orí yẹn òun ló mú orí fífọ́ yẹn lọ mo fẹ́ kí gbogbo wa ká bá mi dáhùn ǹjẹ́ ẹbọ ni àbí kò kí ń ṣẹbọ ìjẹ́ ìmú nǹkan míì pẹ̀lú Ọlọ́run ni àbí kò kí ń ṣe é mo fẹ́ ká dáhùn kí n tó wá mọ̀ bá lọ ǹjẹ́ ìmú nǹkan míì pẹ̀lú ó kàn ẹgbọ́n tó sọ o ẹgẹ́ ti nísìnyí wípé mo kàn rọra wọ́n omi yẹn sórí ó sì ṣe kí ni o ó sì lọ láì ṣẹ̀ṣẹ̀ máa béèrè pé kí láńsà gbogbo wa náà la sọ wípé bọ ni toró ti sọ àníyàn pé n tó mú kinní yẹn lọ òun ni omi Ọ̀ṣun Òṣogbo yẹn bọ̀ká pọ́kàn rọra wọ́n mi sórí nọ́mà bí bá ṣe máa ń fomi sọ pé orí ń fọ́ mi dé ìdá sórí kò sọ wípé omi yẹn ló fa nǹkan kan Ọlọ́run náà ni òun kàn jẹ́ sábàbí ń tí ẹni ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà tó bá dọ̀dọ̀ àwọn àáfàá tá a gbà pé ẹni Ọlọ́run bá ní wọ́n á gbà wípé lápẹẹrẹ ẹwúrọ̀ ti Sheikh Labeeb Lágbàjì tí wọ́n sọ wọ́n ní ojú àpólò mú àwọn lóòótọ́ wọ́n narí ìtọ̀rọ̀ ni ṣùgbọ́n kéè ṣe wípé wọ́n sọ pé bóyá ọ̀rọ̀ tí ó correct ni àbí tí ó correct ni so tó bá gbọ́ ẹ̀mù pé a nífẹ̀ẹ́ wọn náà la fi ń sọ kọ́nà bá sí dáadáa fún wọn Ọlọ́run jẹ́ kí tí wọ́n ta láíláí òkè lọ́lọ́ jẹ́ kí wọ́n mọ̀ lọ Ọlọ́run bá fẹsẹ̀ wọn rinlẹ̀ lórí òdodo wípé bójú ṣe ń dùn mí báyìí fọ́tò Sheikh Ibrahim Niyas òun ni mo wá wò torí pé tá a bá sọ tá a bá correct ọ̀rọ̀ yẹn ẹlòmíì ò rí wa láṣejù yóò ní ṣẹbọ tún wá nìyẹn ni ṣèbẹ́ni sọ pé òun sáà ṣẹbọ mọ́ níta gbangba nígbà òun ìṣẹ́ lẹ́bọ òun ò dẹ̀ ní polówó oògùn mọ́ wọn láwọn olè ṣẹbọ tẹ́lẹ̀ náà kéèyàn wá ládé ọkàn máa ń gbé kí ní Sheikh Ibrahim Niyas yẹn tí mo wò báyìí ó sì ṣèwòsàn fún àpòlò ojú mi káwá nínú kàrámà Sheikh Ibrahim Niyas ni bọ́pọ̀lọpọ̀ àwọn Súfí náà sì ṣe rí nìyẹn ẹja sòtọ̀rọ̀ fúnra wa mo rò póyé nísìnyí báyìí èmi rí wípé bóyá ẹnu ló gbé wọn sọ bóyá mistake ni ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà kò sọ pé ká má ṣàlàyé rẹ̀ kò dẹ̀ túmọ̀ sí pé ká má ṣàlàyé kí ní ń jẹ́bọ torí ẹ̀ náà la fi ń ṣe dùá fún wọn wípé a rí wọn rí ẹni tó ṣe wípé wọ́n ṣe wà yìí o gbogbo ohun tó bá sà ti jẹ́ pé oògùn nǹkan kan wọ́n fẹ́ jìnnà sí ṣùgbọ́n àwọn tá a bá ti wọ́n rí náà lákèésí á tún máa pè wọ́n sí mo rò bóyé ó lè já ṣìṣe ó lè jẹ́ pẹ́lú ló gbé wọn ó lè jẹ́ àwọn nǹkan míì no problem kọ́lọ̀ kó bá wa ṣe dáadáa fún wọn. ibo ni mo wá lọ ni wípé ni wọ́n ní ẹlòmíì wà dòní ẹjá sì ẹ̀gbà pé ló gbé Sheikh Labeeb ẹjá gbà o ẹlòmíì wà dòní jẹ́ pé ní tó náà bìlífù nìyẹn ní tó ṣe kí ni tó bìlífù nìyẹn pé kàrá ìgbà tí wọ́n sọ ìbáwọn ìrọ́dí Allahu ta'ala anhu ìwọ̀n làwọn èèyàn sí ẹgẹ́ ni pé kàrámọ̀ nǹkan kan fún Sheikh Ibrahim Niyas kí ló bá àwọn èèyàn débi wípé wọ́n lẹ mọ́tò wọn mara mọ́tò wọ́n lè fọ́tò wọn mara mọ́tò ṣèbó gbà wípé ó lè sọ òun ni èmi àtẹnìkan ti jọ gun ọ̀kadà papọ̀ rí ní ìlú Ìbàdàn ọ̀kadà wá fẹ́ ṣubú ọ̀kadà fẹ́ ṣe kí ni o ọ̀kadà yẹn fẹ́ ṣubú wallahi tallahi summa billahi alladhi la ilaha illa huwa ìntẹ́ni yẹn pariwo ni pé Niyas
indo ṣùgbọ́n torí wípé Sheikh Labib Lagbaji àáfàá làwọn tó bá ti sọrú nǹkan báwọn apàkíyèsí wọn sí gbàtà bá ti bú wọn ẹ̀yàn sọ ń ta gbangba ìkú bú wọn látàárọ̀ mò ń sàlàyé tó jẹ́ ìsá bú wọn àbí mo bú wọn ìsá bú wọn mo sì ṣe dùá fún wọn mo sá dùá fún wọn látàárọ̀ ni ọlọ́run sì jẹ́ tí wọ́n ta láíláí ṣùgbọ́n rú ọ̀rọ̀ yẹn tó bá jáde nírú ọ̀rọ̀ lọ́dọ̀ tiwọn wọ́n ní padà bá sọ wípé bóyá ẹnu ló gbé àwọn no problem ṣùgbọ́n jáwò sàlàyé lórí ẹ̀ fáǹfààní àwọn tí wọ́n gbọ́ torí pé tá a bá sọpọ̀rọ̀ yìí ò correct ẹlòmíì ò mú wa nímú wípé lẹ́yìn tó ti sọ báyìí tó ti sọ báyìí wọ́n sọ báyìí kò sọ pé kán sí nǹkan míì ká mọ́ sọ fún wọn kódà nǹkan míì wà tá a bá rí á pè wọ́n lórí fóònù pé Sheikh Labib ẹ mọ̀ sọ irú nǹkan báyìí ẹjọ́ o ṣùgbọ́n èyí tá a bá rí wípé ó ní í ṣe ní nǹkan tó pàtàkì alẹ́ àdírẹ́sì níta gbangba tiwa ni ká ti fẹ̀kàn sí ìgbà tí wọ́n sì sọ tó òdodo gbogbo ẹ wọ́n wá gbé lọ síta gbangba ìgbà tí ń bú wọn ìgbà tí ní bá ti bú wọn èmi rò ìpẹ́ tí ìbá ti sọ tó òdodo yóò pọ̀ níbẹ̀ mi ṣe ń sọ yìí o ṣùgbọ́n tó bá ti jọ́ tó òdodo kò ní gbọ́ àwọn èyí ṣe kí ni ohun ìsọ́ tó òdodo ti wọn ẹ̀kan jẹ́ mọ́ ṣàlàyé lọ ẹni bá ṣe níyàs lórí ọ̀kadà ńgbà tọ́kadà fẹ́ ṣubú mo rò pé yé wa kí wọ́n fẹ́ lò bẹ́ẹ̀ ni wípé wọ́n sọ pé ìkíní yóò dá o ẹlòmíì lẹ nìyẹn sì mara mọ́tò ó ní nǹkan kan ládìí ọ̀kan pé nìyẹn sì yìí lè sọ òun ni ẹlòmíì sọ pé òun fi ṣe design no problem ẹlòmíì yóò gbé kíní yẹn kọrùn lẹ́yìn tó ládìí ọ̀kan pé kíní yìí lè protect òun téèyàn bá ládìí ọ̀kan bẹ́ẹ̀ kò bá jẹ́ pé àlíyù ọlọ́run bá mú ní sí kìí ṣe ìjẹ́ mùsùlùmí tòótọ́ nìyẹn o ìmú nǹkan papọ̀ mọ́ Ọlọ́run ọba òun ni torí nǹkan tó jẹ́ wípé Ọlọ́run ọba nìkan la máa ń ní sí àti lọ gbé fẹ́lòmíì ẹnìkan àwọn ń discuss ọ̀rọ̀ báyìí ọba ní irọ́ o àwọn wòlíì Ọlọ́run ọba àwọn ẹni Ọlọ́run ọba lẹ́wà sọ pé àlẹ́ ṣe rẹ́ pẹ̀lú àgbọ̀dọ̀ sí pẹ̀lú mọ̀láyíkà àbáwọn ànábì Ọlọ́run ọba gan Ọlọ́run dídí ìkọ̀ fún wa ní Kùránì o gbọ́dọ̀ mú mọ̀láíkà àbáwọn ànábì Ọlọ́run ọba ó gbọ́dọ̀ síbẹ̀ pẹ̀lú wọn ká tó wá sọ àwọn wàlíyù Ọlọ́run lẹ́yìn tó bá tó jẹ́ wàlíyù ni o torí ẹlòmí kìí ṣe wàlíyù àwa là ń pè wàlíyù o ọ̀tá Ọlọ́run lè jẹ́ wàlíyù rẹ o mo rò bóyé ṣùgbọ́n torí wípé Sheikh Labib kọ́nà bá wa ṣe dáadáa fún wọn kó bá wa dúró tì wọ́n ẹ wo bọ́n ṣe bọ́ta tí wọ́n sàwọn ọ̀rọ̀ tí wọ́n sọ pé ẹ̀yin àfa Kùránì ní ẹja mú polówó súnà ní ẹja mọ polówó tá a bá wá gbọ́dọ̀ ọ̀rọ̀ báyìí lẹ́nu wọn tẹ̀ pàwọn náà láti sọ pé wọ́n ṣe báyìí o a gbọ́dọ̀ tún tètè sọ torí pé táwọn èèyàn bá gbọ́ kọ́mọ́rò wípé bó ṣe yẹ kó rí náà nìyẹn èmi tó tẹ́mi bá ní access sí wọn èmi ó pè wọ́n wá sí kí ni màá pè wọ́n bọ́ káwá sọ wípé kò túmọ̀ sí wípé ṣé bá ìjẹta àbíjẹrin àbíjọ́wo à ń sọ̀rọ̀ pé wọ́n dóde wọ́n ṣe ìdòdédé kọ́lọ́ bá wa jẹ́ kan dódédé o wọn ò sí ẹ̀gbágbó àwọn tó fẹ́ tì wọ́n ìbá náà là ń sọ tá a bá sọ̀rọ̀ wọn dáadáa tá a bá tún wá rí nǹkan míì tá a bá sọ èmi òrùpá burú wà ń bẹ̀ kéèyàn dẹ̀ sọ wípé mi ì polówó oògùn mọ́ mi ò ṣe báyìí mọ́ mi ì ṣe báyìí mọ́ kò sọ pé nìyẹn ó ti wá automatically ó ti gbọ́ súná yìí tán wọ́n jà sí mímú sọ́njọ́ yẹn náà ó mọ̀ jẹ́ pé òun mi ti ń lo òkè jù torí ìgbà káwọn èèyàn lò ń lò pé wọ́n tó wá ń fa fún Sheikh Labib Lagbaji irọ́ o àníṣe bí mo ṣe fẹ́ kó rí fún wọn oníkọ́nà jẹ́ kó rí fèmí náà mo rò pé yé àdúrà ń tóbi lọ́dọ̀ àwọn Yorùbá gan bí mo ṣe fẹ́ kó rí fún wọn oníkọ́nà jẹ́ kó ṣe rí fún èmi náà bí mo fẹ́ kó rí fáwọn ọmọ wọn oníkọ́nà jẹ́ kó rí fèmí náà wọ́n ti wá ń ga Ọlọ́run jẹun wálẹ̀ wọ́n ti ń sòdodo bí òdodo lélẹ̀ Ọlọ́run jẹ́ kan lè kó lórí ẹ̀ ṣe rí gbólóhùn náà gbólóhùn ẹbọ ni o ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn àfáà ẹ̀jà àwọn àfáà oníṣúfí nílẹ̀ Yorùbá wa wọ́n mọ̀ pé àwọn ẹni Ọlọ́run kí ló wá wà nínú rẹ̀ alẹ́ lómìn gbà wípé ẹlòmíì tún lè nímọ̀ kọ̀kọ̀ nínú àwọn ẹni Ọlọ́run yàtọ̀ sí Ọlọ́run ọba nìkan ẹbọ náà ni ìgbà tó bá tó gbẹ́bọ lọ sórí ìta àfáà mi náà lè sọ mi ìsọ ti Sheikh Labib Lagbaji o ẹ̀ pé mo ti sọ o tí ìbá ti bá wọn wí màá sọ pé àwọn kan mọ̀ bá wí ẹlòmíì sọ pé ókè kò dá ká gbẹ́bọ lọ sórí ìta nǹkan kan yóò sì mọ dikùn dí o yóò sì gbà pàṣírí wà o yóò sì gbà wípé àwọn ẹni Ọlọ́run ọba o wọ́n ní báyìí tó lè jẹ́ wípé Allah subhanahu wa ta'ala nìkan òun la gbọ́dọ̀ fi fún
mo bẹ̀ lọ́wọ́ bá kí n lè ní access sí wọn pé èmi máa pè wọ́n báyìí ṣé ẹjọ́ báyìí tẹ́ tún sọ yìí o ṣùgbọ́n eléyìí mo rí pé ọ̀rọ̀ kan tó lágbára ni àwọn èèyàn kàn fi wò pé bóyá ń takò wọ́n àdẹ takò wọ́n wallahi aláwa nífẹ̀ẹ́ wọn nítorí ìtọ́lọ̀ òun náà la fi ń fẹ́ dáadáa fún wọn òun ni èmi sì understand kankan pé pọ́n ṣe sọ yìí tán sọ yìí ò ní understand pé ẹ̀ẹ̀kan náà báyìí wọ́n gbọ́dọ̀ wá fi gbogbo ẹ̀ nǹkan irọ́ a mọ̀ sọ náà a mọ̀ sọ ni torí wípé àwọn èèyàn ó padà ló fún wa ìbẹ́ni ẹ sọ pé Sheikh Labeeb ẹ sá sọ wípé wọ́n sà ti sọ wípé àwọn òpolówó ògùn mọ́ ẹ tó wá sọ pé nǹkan tó sọ yìí sí ẹ tó wá sọ pé kò rí bẹ́ẹ̀ ni náà láti tètè mọ sọ àwọn míì tá a bá rí tán tó sọ adẹ̀rí wípé nìkan tọkàn wọn fẹ́ tán fẹ́ dúró tòdodo ni mo rò pé yé tán fẹ́ dúró tòdodo kéèyàn wo kinní kan orí fífọ́ wá lọ ẹ̀dọ̀ dúndùn wá lọ wallahi kalimatun shirkiyya èmi sì gbà wípé bóyá mistake ni fún wọn mo rí bẹ́ẹ̀ lóòótọ́ ọlọ́gbà sọ òdì ò fẹ́ jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n já gbà bẹ́ẹ̀ mo rò pé kódà àwọn tó sẹ́nu bíi pé àwọn sọ pé mo ti wá dálìsùn náà mo ní mo ti dálìsùn náà nù sálìsùn náà wà dáa ni wọ́n tún sọ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n ẹ kàn já wà very very careful náà kó mọ̀ di wípé àtọ́gbà bó ṣe wá rí bí ó ṣe wá mú mọ́ sì wá sọ pé àwa láàfáà Labeeb yìí àti ẹlẹ́bọn paraku sí ẹni àti mi ò sí ẹ mọ̀ irọ́ ò ní tá à ń sọkọ́ yẹn o ní tá à sí kí ni o nǹkan tá à ń sọkọ́ yẹn o ṣùgbọ́n àkànní yé láti máa pè wọ́n sí kí ni o sákèésí ọ̀rọ̀ mi ò ní jù bá ń lọ mi ì fẹ́ sọ́jú bá ń lọ ṣùgbọ́n kí n sáré fún wa lápẹẹrẹ shirikul asgar mo mọ̀ pé tí Sheikh Labeeb tán bá gbọ́rọ̀ tí mo sọ yìí yóò yé wọn ju bẹ́ẹ̀ mi gan tó ṣe sọ lọ ju bó tó ṣe fẹ́ yé mi gan lọ yóò yé wọn ẹni pé mi ń bú wọn ṣùgbọ́n ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ tá a gbọ́ táwa ní sọ̀rọ̀ pa rẹ̀ wallahi torá wa náà láti ń sọ pé Sheikh Labeeb àwọn sọ báyìí wọ́n dúró wọ́n ṣe kinní kan wọn ò sí ẹ̀mí tábàrí mi náà já sọ àìjàlábòsí náà la fi rí ń gbà ṣe báwa yìí náà nínú wa náà ń sọ pé Sheikh Labeeb ń polówó oògùn wọ́n ṣe kinní kan ìgbà tá a sì rí pọ́n sọ pé àwọn tó ń polówó oògùn mọ́ ṣèbí inú ara wa náà tó ń gbé jáde again kéèyàn òjò ń déédé nìyẹn déédé làwa ṣe ń ibẹ̀ yẹn orí ẹ̀ ní ẹni tó lè ṣe fáwọn súnà gan mo rò bóyé wallahi èèyàn mélòó ló lè ṣerú ẹ̀ fáwa tẹ́kọ́ tá a bá ṣe mistake kan tá a bá sọ̀rọ̀ mi kò ní tó sọ mọ́ èyí tá a ti sọ náà ni ó mọ̀ gbé kì nínú déédé ni àwa náà àwọn èèyàn ń gbé ká èmi ò sí ẹ̀ bó ṣe ń gbà nígbà Sheikh Labeeb wọ́n polówó eléyìí nǹkan dẹ̀ rí pé wọ́n di pé nǹkan ṣe yẹn ò dáa wọ́n dẹ̀ sọ no problem pẹ̀lú nǹkan ṣe ń gbà ìgbà tán dẹ̀ rí wípé wọ́n sọ nǹkan míì náà a tún fọ́n káàkiri ẹ̀bá tó rọ̀ tèmi sì ẹ̀ ti kọ lórí ẹ̀ ni ṣùgbọ́n tó ń tí bẹ́ẹ̀ mo fi ń rinlẹ̀ wípé tẹ́ ẹ mọ̀ wọ́n ẹ̀sẹ̀ ń sọ àwọn eléyìí ni ìwọ ní káwọ́ pé pẹ̀lú wọ́n ṣe sọ yìí báyìí kò síbi kankan míì báyìí táfáyé tó wá kù sí mọ́ irọ́ wọ́n sì lè kù síbi àwọn nǹkan míì èmi náà kù síbi àwọn nǹkan míì ẹ̀kàn já sọ́ra ẹ̀já lọ gbàgbọ́ yé kí ní jẹ́bọ kò wù mí kí n sọ́jú bí mo ṣe sọ yìí lọ kọ́mọ́rọ̀ ìgbẹ́ ẹ̀tún wo Sheikh Labeeb tán sọ yọ́ tó ti ń lé mọ́ o wọ́n ti ṣe kíní kan o nǹkan ṣùgbọ́n al-haqqu an yuqal asòdodo ẹ̀já gbàgbọ́ yé kí ní jẹ́bọ náà ẹ̀já gbàgbọ́ yé rẹ̀ tá a bá ti gbàgbọ́ yé kí ní jẹ́bọ yóò jù yé wa wípé àṣekéèṣe wípé mi ò gbẹ́bọ lọ sóríta mi ò dé pàró mi ò làlùwò mi ò lóńdè onìkan ní jẹ́bọ ìyẹn nìkan kọ́ o kágbà pé nǹkan kan tó lè ṣe nǹkan míì Ànábì wa Ibrahim alayhi salatu wassalam kí ló sọ ó ní ìgbà tẹ́mi bá ṣàìsàn fahuwa yashfi Ọlọ́run ọba mi ní máa ń wòsàn wá kódà kò sọ fún àwọn màláíkà tá a bá lè gbé fáwọn màláíkà bó láti wá gbé fáwọn ẹni Ọlọ́run a lè gbé fáwọn ẹni Ọlọ́run aláà lè gbé fún àwọn màláíkà bó láti wá gbé fáwọn a lè gbé fáwọn bí kankan téèyàn bá lóògùn kódà wíwo fọ́tò àwọn ẹni Ọlọ́run tí kò lọ́rọ̀ Sheikh Labeeb mi bẹ́ẹ̀ pẹ́jù lórí ọ̀rọ̀ wọn ẹgẹ́ tí ń sì torí tọ́ náà èmi nífẹ̀ẹ́ wọn mo rẹ̀ sí ń sọ̀rọ̀ yìí wallahi àfẹ́ tó bá yàfẹ́ wá jẹ́ pé nǹkan wá wà lálàsán ló kú ló pé wọ́n wá lè mọ́ Sheikh Labeeb wọ́n ṣe kí lẹ́yìn tó ti sọ báyìí ṣùgbọ́n a sá sòdodo tá a bá tún rí náà ni a sọ àsáàlì nífẹ̀ẹ́ wọn débi wípé káró dodo mí kàwá mọ́ sọ ẹ wá mọ́ gbọ́ o kódà bá ní kí wá nọ́mbà àwọn kẹ̀kí ń pè wọ́n ṣùgbọ́n torí eléyìí
ìfẹ́ wó kí n wá nọ́mbà wọn kí n pè wọ́n torí báwọn ṣe sọ táwa bá ń sọ tá a discuss rẹ̀ in details báyìí wọ́n rò bóyá tó fi ń takò wọn ní àfi ká sọ in details bá a ṣe sọ yìí náà ẹ wá máa wo nǹkan o ẹ máa wo nǹkan o olọ́rọ̀ kan tí mo fẹ́ sọ mo dẹ̀ ti gbàgbé ẹ̀rẹ̀ kí n sábà ṣe mí qadarallahu wa ma sha'a fa'al qadarallahu wa ma sha'a fa'al kọ́lọ̀ kó bá wa sí dáadáa fún Sheikh Labeeb Lagbaji kọ́lọ̀ kó bá wa sí dáadáa mo ti rántí mo fẹ́ sọ padà ní ìsọ̀rọ̀ Sheikh Labeeb Lagbaji òun ti dá lórí ìtọ̀rọ̀ tiwọn ẹ mọ̀ wọn gan ní ìsìn báyìí téèyàn bá lóun wo fọ́tò ṣéwù kan wípé fọ́tò ṣéwù yìí tí mo wò yìí o fọ́tò ṣéwù kan mo wo fọ́tò ṣéwù kan orí wa ń fọ́ mi orí mi kàn lọ ni a gbọ́dọ̀ lóní a gbọ́dọ̀ sọ pé kìí ṣe pé mo gbà pé òun gangan ló mórí lọ o mo kàn gbà wípé Ọlọ́run kan fi sí sábàbí ni kò lè jẹ́ sábàbí kò lè jẹ́ sábàbí gan o ihun tí yà máa ń ṣiṣẹ́ fúnrú nǹkan yẹn la máa ń pè ní sábàbí bí kò lo paracetamol bí kò lo oògùn tó jẹ́ wípé wọ́n ti ṣe Ọlọ́run fáwọn èèyàn ní ìmọ̀ àti lè ṣe tó lè ṣiṣẹ́ fúnrú ẹ̀ àtúnwá ní gbé ẹ̀mí wá sí gbóhùn gangan ló ṣe á ní sábàbí ni ṣùgbọ́n mo kàn wo fọ́tò ṣéwù kan ó wá gbórí fífọ́ lọ kò lè gbé lọ o téèyàn bá nírò àdúrà kan bẹ́ẹ̀ ẹbọ náà ni o kò lè gbé lọ kódà kìí ṣe sábàbí gbọ́n náà kàn fi ṣe sábàbí kò lè jẹ́ sábàbí torí pé tá pè ní sábàbí yóò jẹ́ pé tá a rí kó lè jẹ́ fún nǹkan yẹn mi ì sọ̀rọ̀ Sheikh Labeeb Lagbaji mo ti ń sọ nǹkan míì kọ́lọ̀ kó wá sí dáadáa fún Sheikh Labeeb Lagbaji àti fún gbogbo wa náà ẹja gbọ́ kí ní jẹ́ bọyé wọn la fi ní al-aqida wa tawhid class wọ́n ká kọ̀ gbá ẹnìkan náà tó mọ̀ nípa pé mi ò sẹ́fẹ́ mọ́ kíní kankan kan ó wá sí àwọn nǹkan míì tá a mọ̀ pé lè náà ẹbọ ni èmi ò sọ̀rọ̀ Sheikh Labeeb Lagbaji bóyá ẹnu ló gbé àwọn mo rò pé bóyá ẹnu ló gbé wọn mo rò pé yé wa kọ́lọ̀ kó bá wa sí dáadáa fún Sheikh Labeeb Lagbaji gbogbo tó ti ń da nínú nǹkan wọn Ọlọ́run bá fọwọ́ bàjẹ́ kan èyí tó ń lérò wípé ó dáa ẹ mọ̀ èyàn mọ̀ gbèrò kí nǹkan mọ̀ dáa náà ni kí nǹkan mọ̀ dáa sílẹ̀ yóò mọ̀ gbèrò kọ́lọ̀ gbogbo àwọn tó ti wá wò pé àwa wo bí tí ó gbọ́rọ̀ rẹ̀ gbà olówó polówó gùn wọn àwa wo bí ó ṣe wá àwa wo bí tí ó gbé gbà Ọlọ́run bá wa dójú ti gbogbo wọn Ọlọ́run bá wa ṣe kí ni o yóò bá wa dójú ti gbogbo wọn gbogbo wọn pátá Ọlọ́run bá wa dójú ti wọn ibi gíga lọ́lọ́ọ̀tù wọn bá wa gbé yín sí gbogbo tẹ́yìn gò lérò wípé àṣẹ ẹsẹ̀ ẹ̀ tó lè ṣe ǹtẹ́ tí wọ́n pè bóyá láàrin ọdún kan sọ́dún méjì lẹ́ẹ̀tọ́ lè rí nǹkan yẹn ṣe abẹ́ Ọlọ́run ọba kẹ́ ẹ lè ṣe àwọn nǹkan yẹn láàrin oṣù kan tí ó jẹ́ sí kí ni tí ó dẹ̀ mọ́ jẹ́ dáadáa mo wá ń rọ̀ wá mú bẹ gbogbo wa gbogbo àtàbá ti ń rí àkíyèsí báyìí ẹni tó bá láǹfààní kó pè wọ́n wọ́n sọ pé ẹwà wo Labeeb tí wọ́n ń sọ o ẹlòmíì yóò sì sọ̀rọ̀ ẹ̀ ẹwà Labeeb tó ẹlẹ́bọ ní kíní kan ní no ẹja farabalẹ̀ ẹja farabalẹ̀ pẹ̀lú wọn káwa máa bẹ lọ́wọ́ bá fún wọn ní tí wọ́n ṣe yẹn nǹkan ńláńlá ni nílẹ̀ Yorùbá wa lónìí ṣé ìwọ pé nǹkan tí wọ́n sọ yẹn gan lásán kìí ṣe wípé ó já sí àwọn àfáà táwọn gbùlẹ̀ ń polówó orú nǹkan bá nìkan àwọn ẹlẹ́bọ gangan náà ó tún ti jásẹ̀ tiwọn náà káwọn ṣe dùá fún wọn káwọn bẹ lọ́wọ́ bá fún wọn gbọ́ àtọ́wò pé ó kúbi tí ó wà gbégbà kọ́lọ́wọ́ bá kó bá wa dójú tì wọ́n kọ́lọ́wọ́ bá kó bá wa sí kí ni o kó bá wa dójú tì wọ́n kọ́lọ́ kó bá wa dójú tì wọ́n kọ́lọ́ kó bá wa dójú tì wọ́n kọ́lọ́ kó bá wa dójú tì wọ́n. So fáfàlẹ́ àwọn tí wọ́n ń béèrè Anabawiya channel lórí YouTube òní yìí àníṣọ́tọ̀ Anabawiya a lè subscribe sí àmọ́ àwọn lecture mi náà àyíká tí sinimá gbogbo ọdún ọ̀nà gbogbo ẹ̀kọ́ àsábà máa ń gbé sí bẹ́ẹ̀ o àwọn míì wàá gbé bẹ́ẹ̀ àwọn míì àlè mọ́ gbé bẹ́ẹ̀ kọ́nà kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. So ó wá lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ kó tó di pé a lọ ẹjọ́ torí ìtọ́lọ́run a sọ ní àná níbi ìbẹ̀rẹ̀ lecture wa mo ti rò pé mi ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ jẹ́ kí n sọ náà wípé gbàtà fẹ́ lọ ra kámẹ́rà tá a fẹ́ fi ṣe street dáwà mo sọ wípé a padà yá owó kan kún àwọn owó tá a ti rí torí pé kámẹ́rà tá a fẹ́ rà bàbá tó mọ̀ nípa fídíò kọ̀ọ̀pù pé kára kámẹ́rà tó stand dáadáa a wá padà yá 370 owó tá a wá yá yìí
àti ń pèpè sí láti gẹ́ẹ̀tì padà torí èmi mo yá on behalf of Ummah tó mọ̀ pé táwọn Ummah bá gbọ́ wọn ó tètè kún wa lọ lórí ẹ̀ tẹ́mi bá sì kú lónìí wọn ó bè mí nù sáré torí èmi mo lọ yáwó ẹgẹ́ ti ní sìn lóòdù Ummah ò rán mi o Ummah ò rán mi o ṣùgbọ́n mo kàn mọ̀ pé àwọn Ummah wọn nífẹ̀ẹ́ sáti ṣe dáadáa níbi ẹ̀sìn Ọlọ́run ọba bàbá wa kan ń pè mí ẹjẹ sáré pé kọ́ọ̀lù wọn ó ti kọ́ọ̀tì so àwa pèpè sí pé kájọ ká tètè sanwó yìí padà torí tọ́lọ́ àti wá rí 70,000 lánàá lórí prógráàmù wa lánàá ṣùgbọ́n lẹ́yìn àná yẹn ẹnìkan tó padà sẹ́ndì 20,000 naira tó fi ń jẹ́ 90,000 ẹjẹ bá mi yọ 90,000 naira kó nù 370 ó máa kù 280 nítorí tọ́lọ́ ẹja dá sí a sì ń lọ sí 280,000 òun ló kù tàbí fi san gbèsè wa o assalamu alaikum sir. Wa alaikum salam mẹ́ra sá o. Sórí ètò lára. Orí ètò lẹ́wà sá o. Ọlọ́run ṣàánú wa. Àmín sá. Ọlọ́run láàánú yóò jà máa rí wa. Àmín sá. Ní ṣókí ni mo fẹ́ ra sọ̀rọ̀ díẹ̀ lórí tẹ́ ẹ sọ ni. Náà. Ọlọ́run ṣe dáadáa fún àfáà Labib Lagbaji. Àmín. Ọlọ́run sì ní jẹ́ kí wọ́n kábàámọ̀. Àmín. Ṣé rí irú ọ̀rọ̀ tí àfáà Labib Lagbaji sọ? Challenge ni ló jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń polówó oògùn. Bẹ́ẹ̀ ni. So àáfàá yẹn wọ́n dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa tákù wọn lórí ibẹ̀ ní kí ló lè jẹ́ fi sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ìbẹ̀rù Ọlọ́run sì ló mú àáfàá yẹn sọ bẹ́ẹ̀ torí inú ogun tí wọ́n sọ ojú oyé wa ibẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run ni. Ẹ ṣe ó dàn bàbá wa assalamu alaikum sà. Nínú àwọn nǹkan tó tún gbé mi sọ̀rọ̀ yìí ni pé mo ti rí àfáà Labib Lagbaji síbẹ̀ tó ṣe wípé torí bọ́n ṣe ń sọ̀rọ̀ ẹ mọ̀ kéèyàn sọ̀rọ̀ ibi pé tó ń sunkún kéèyàn sọ̀rọ̀ débi ibẹ̀ yẹn ìbẹ̀rù Ọlọ́run bá yẹn wà wọ́n rò pé tabaníkà discuss irú ọ̀rọ̀ báyìí kò ní jẹ́ nǹkan tí ó bí wọn nu torí wọ́n mọ̀ wípé torí ìtọ́lọ́run la fi ń sọ fáwọn. Bẹ́ẹ̀ni òótọ́ ni ṣé wàá rí lórí kálímà tí wọ́n mú wá yẹn Ọlọ́run ṣe dáadáa fún wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ń bẹ táwọn èèyàn ń sọ tí wọn ò mọ ìgbé nínú ẹbọ ló wà. Bẹ́ẹ̀ni. kéèyàn owó kódà kéèyàn máa wo oòrùn lásán kọ́kàn rẹ̀ máa sọ fún ìgbé ní oòrùn yìí lè ṣe kankan fóun níbẹ̀ ẹbọ ni. a tó ìgbé ní kéèyàn owó sọ́tò wọ́n wá jẹ́ sábàbí táàbà náà bá jókòó tí wọ́n bá ń rò díẹ̀ nìkan. Bẹ́ẹ̀ni. Ọlọ́run aláàánú tó la ojú wọn lórí eléyìí Ọlọ́run tó jẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ fún oyé wọn. Àmín. Nítorí ẹ bá kíyèsí gbogbo ọ̀rọ̀ táàfà yẹn máa ń sọ nígbà kan bẹ jẹ́ sọ pé a sọ pé òun tó ọ̀rọ̀ kọ́ ni àfáàṣẹ ti sọ ṣùgbọ́n ṣé kó ṣe pé wọ́n bá a sọ̀rọ̀ ní. Àgbà gbogbo àwọn fídíò eléyẹn náà ń bẹ tó jẹ́ àmọ̀ ìgbé ní àfáà Labib kìí ṣẹni tó fi gbogbo ara gbẹ́kẹ̀ ní gbogbo ọ̀rọ̀ tí ọ̀dọ̀ bí ọ̀rọ̀ ẹlẹ́bọ̀dé àbí kìí ṣẹlẹ́bọ̀dé. Wọ́n dáadáa jẹ̀ wáyé pé àfáà Labib kù ṣẹbọ. Èèyàn náà ń polówó rẹ̀ mọ́ ẹ dákun kí ni wàhálà. Nǹkan téèyàn ọba ṣe mọ́ Ọlọ́run aláàánú ó sì ṣe àmójúkúrò ẹ̀ṣẹ̀ fún yàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wá polówó ojú ọ̀dà nínú ẹ̀sìn Islam èèyàn náà kọ́ lọ́ọ̀ tá láìsí ìgbéníká máa jájá nínú Islam wa kan náà ni o tí ó sì ṣe Ọlọ́run o tó ìjẹ́ báwọn ò lè jẹ́ mímọ̀ tó polówó náà máa látàkọ̀ àlò. Táwọn èèyàn máa bẹ̀rù táwọn ò ní lè ṣe tí wọ́n ń pa àwọn èèyàn láti sí nítorí pé ẹ̀ṣẹ̀ ńlá ni láti máa ṣe nǹkan tẹ́ ẹ̀ ṣe kẹ́sọ̀ bẹ́ẹ̀ ṣe nítorí náà kọ́ Ọlọ́run ṣe dáadáa fún àfáà Labib Lagbaji Ọlọ́run jẹ́ àjọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí a ní tí ò yá àwọn èèyàn nígbà àfáà yẹn ti sọ pé òun ò ṣẹbọ mọ́ àbí òun ò polówó oògùn mọ́ wọ́n ti kà á mọ́ ibẹ̀ ní ọmọ ti dára alìsúná àmọ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n bá ń sọrú rẹ̀ ibẹ̀ ní ó ti dàwọn alìsúná àwọn náà mọ̀ ibẹ̀ ní alìsúná ìpolówó ẹbọ àwọn náà mọ̀ ibẹ̀ ní tàwíìdì ìní alìsúná máa kọ́kọ́ ti síwájú èèyàn láti mọ Ọlọ́run lọ́kàn ọ̀dà náà ní ìsìn àfà nígbà tó ọmọ mùsùlùmí ń kírun 5 times lójúmọ́ tí ń ṣe ìdílé ìyákaná àdúrà ìyákaná sáyé 17 times tí ń sọ fọ́nà ọba tí ń lé fọ́nà ọba tó dún wájú Ọlọ́run ọba tí ń sọ ẹgbẹ́ wo láàmú sí ọ̀dọ̀ ẹ láàmú wà lọ́wọ́ sí. Kí ni wá kí tí ń dèdè kùdé mọ́ra? Ètò òdè mọ́ra nú oyún, ètò òdè mọ́ra gbà tọ̀ ọ̀la, ètò òdè mọ́ra tọ́lọ́ aláàánú fi sọ. Tó bá di ọ̀sán gangan tó ní o ṣe tán láti máa dé nǹkan mọ́ra. Èyí ni yóò máa jọ́ sùn ẹ̀ṣọ́ fún ọ. Irú rẹ̀ náà lẹ́sọ̀ lẹ́ẹ̀kan ẹ̀ṣọ́ tó gbàgbé rẹ̀ lẹ́tọ̀ sáré lọ mú.
tó sọ ọ lọ tí ò ní nǹkan ó ṣe ọ òun náà ni ó sọ débi pé tó tún gbogbo tí ọmọ èèyàn bá ti lè mú tó ti lè gbé ọkàn lé ó ti dẹbọ ẹbọ ni kí wọ́n bá àwọn èèyàn lásìkò torí àsìkò òun tó bọ̀ ọlọ́run ṣe dáadáa fún yín o ọlọ́run sì jẹ́ kí ìmọ́lẹ̀ súnà hàn sí àfàlàbí níparí àwọn tí wọ́n ń kíbò sí pé ní àwọn àlìsúnà àjẹmọ́ ṣé gbogbo tí à ń sọ fún wọn kò tí ì yé wọn ni gbogbo àwọn tí ń dá ilé ìjẹunlẹ̀ kìí ṣe jàmọ́ níbẹ̀ lẹ́yìn wọn ni gbogbo tí a bá ti dálẹ̀ jàmọ́ náà ni nígbà tí ìṣẹ́ranko àbájáde ní ọba wọn ṣe wọ́n gbẹ̀yàn ní àlìsúnà àjẹmọ́ ẹni kí wọ́n mẹ́rin wá nù Kùránì wọ́n mẹ́rin wá ọlọ́run sọ wọ́n bẹ́ẹ̀ ọ̀dà kí ọlọ́run sọ ẹ̀yìn tẹ́ gbéra yìí sí ẹ wá bẹ̀rù ọlọ́run kọ́nà aláàánú kó jẹ́ kó yá àwọn èèyàn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣé gan ni bàbá wa. So kọ́lọ̀n kó bá wa dúró ti Sheikh Labib ní Lágbàjì. Kọ́lọ̀n kó dẹ̀ bá wa sí dáadáa fún wọn láyé bí àtijọ́ bí òde alkiyama. Ẹ jọ̀ọ́ kó tó di pá mọ́ lọ nǹkan tá à ń sọ a ti rí 90,000 naira nínú 370 eléyìí tá a jẹ gbèsè rẹ̀. Jáde mọ́tò tún nàbà wíyà jẹ gbèsè rẹ̀ fún Umma lórí Dawa Street yẹn. Ẹ jọ̀ọ́ ó dẹ̀ yìí kú 280 olówó sì gbowó torí tọ́lọ́. Ẹ jọ̀ọ́ ẹjá bá wa dá sí i. So gbogbo wa pátá sì rè ká mọ bẹ́ẹ̀ lọ́n fún Sheikh Labib ní Àgbàjì. A rí wípé ṣe làwọn èèyàn dúró sí wọn lọ́rùn torí wípé wọn ò fẹ́ kí wọ́n kúrò lórí nǹkan tí wọ́n ń ṣe. Kọ́lọ́run kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ilẹ̀ Yorùbá wọ́n la fi ń sọ wípé a ní ìdíkásà gbọ́ kí nìkan tá à ń pè ní àtàwhídù yìí. A ní kọ́ lórí WhatsApp. Assalamu alaikum. Náà ẹ kálẹ́ o. Ọ̀dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó lẹ́wọ̀n bí báyìí mo kàn fẹ́ béèrè question lọ́wọ́ yín ní sá. Ẹ béèrè sá. Question tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé ṣé ó gbógun tó ṣe pé kéèyàn kàn ní máìlì fún ara ẹ̀ wípé tí ẹ bá fẹ́ yan lọ́fúnra kéèyàn ka like kúrò ọ̀la like 100 or 50. Question alákọ̀ọ́kọ́ ni nípa. Question ẹlẹ́kejì ni wípé tí òkú bá kú tó kú bá kú ó dandan ni pé kéèyàn wà níbẹ̀ kéèyàn ṣé àdúrà tí wọ́n bá ṣe téèyàn bá parapọ̀ pé kéèyàn ṣe ṣé àdúrà ẹ̀ mọ́ ń gbà fókù àbí kò kí ń gbà fókù sà. Question méjì tí mo fẹ́ béèrè ní ẹ̀ka. Náà ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n béèrè wípé tí ẹ gbà mí mo ti fẹ́ gbàgbé. Mo ní pé tí èèyàn bá fẹ́ yan náfìlà ṣéèyàn lè yan like. Téèyàn bá fẹ́ yan náfìlà séèyàn kàn lè mọ kakúlẹ̀ aláàdù 150 àbí 100 ẹgbẹ́ tí nísìnyí. Alákọ̀ọ́kọ́ ni pé náfìlà tẹ́ fẹ́ yàn yẹn ìjọsìn ní fọ́lọ́run. A sì gbọ́dọ̀ sí nǹkan kan tó bá ti jẹ́ ìjọsìn àfi lọ́nà tí Ọlọ́run àtànàbí bá gbà ṣàlàyé rẹ̀ fún wa. Èyàn ò kàn lè wò pé mo kàn mú iye tó bá sà ti wù mí gẹ́gẹ́ bí wípé bí ń ṣe wá mọ kí tọ̀dọ̀ tèmi nìyẹn irọ́. Ìtọ́nà ń sọ ni wípé tánàbí sì bá wa sọ̀rọ̀ lórí ẹni pé tá bá fẹ́ kírun káka nǹkan tó bá ti rọ̀ wá lọ́rùn nínú Al-Qur'an. Mo rò póyé. Sókè ẹsẹ̀ wa mọ́ sọ pé 100 kódà kí ní bẹ́ẹ̀ ṣe tá sí mọ́ kírun nínú tààrọ́ tá bàbá mọ́ sọ wípé náfìlà òru òní rákà 12 kíní kan kúlẹ̀ aláàdù níbẹ̀rẹ̀ ẹ mọ́ sí mọ́ sọ́hun. Ìtí ó jà ní iṣu pẹ̀lú àbàbá wa lórí ẹ̀ ni wípé wọ́n fi ń gbà àwọn èèyàn lóhùn gbẹ nígbà tí wọ́n ń sọ ni kìí ṣe nǹkan tó bẹ́sìn mu nìyẹn. In tó bá ti rọ̀yàn lọ́rùn òun ni kó ké. Káwá fún yẹn ni pé ókè 100 lórí rákà kan kìí ṣe inú ẹ̀sìn wa ló wà. Mo rò pé yé yín sà. Kò bẹ́sìn mi. Ẹlẹ́ẹ̀kejì òun ni wípé téèyàn wá bá kú ǹjẹ́ a lè kóra jọ fún káwá máa fi ṣàdúà fún. Ṣé rádùà ṣíṣe náà ìbádà ni ìjọsìn ní àdúà ṣíṣe. Tó dẹ̀ jẹ́ wípé bẹ bá fẹ́ ṣàdúà ẹ gbọ́dọ̀ ṣe lọ́nà tọ́lọ́ àtànàbí gbàgbé kalẹ̀ ní tó bá ti jẹ́ jọsìn àìṣe bó ṣe wù wá o. Mo rò bóyé
àdúrà ní ìsìn báyìí ìmọ̀ gbà lóòótọ́ bọ̀ kò nídìí ká ẹsẹ̀ kóra wa papọ̀ kájọ mọ́ ṣe ẹ dá sàdúrà yín ọlọ́run bá ó gbà á àwọn èèyàn náà kú láyé ànábì sallallahu alaihi wasallam ànábì ò sì gádà àwọn sàbíjọ pé ẹjẹ́ á pàdé níjọ́ jímọ̀ kájọ wá bẹ lọ́hùn fún ẹni tó kú yìí mo rò póyé débi ẹjẹ́ mi náà bí ní question kan èmi náà fẹ́ bí ní question kan sà. Okay, mo ń gbọ́ sà, mo ń gbọ́. Bàbá kan kú ó wá fi ọmọ 4 sáyé nígbà tó kú. Okay, sà. Nínú àwọn ọmọ 4 yẹn ìkan wà gbogbo ìgbà tí bá ti ń kírun tán ni mo ń ṣàdúrà fún bàbá yẹn ní wákàtí 5 ni mo ń ṣàdúrà fún bàbá yẹn tó bá tún jí lórí yóò tún ṣàdúrà ọlọ́ba fún bàbá mi ó mo ń ṣàdúrà fún bàbá rẹ̀. Ṣùgbọ́n àwọn 3 tó kù ọdọọdún làwọn mọ̀ ṣe tiwọn wọ́n wà para lé wọ́n para oko wọ́n para ẹ̀bọ ọ̀nà èwo lẹ́rù pọ́mọ gidi nínú gbogbo wọn. Ó ṣàdúrà fún òbí ẹ̀ lẹ́nu gidi o. Ṣé ẹ rí i pé kò ṣẹ̀ṣẹ̀ pé gbogbo àwọn èèyàn kò tó ṣe. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ṣùgbọ́n hello sir. Mo wà pẹ̀lú yín. But tí èèyàn bá kú because wọ́n máa ní péyàn láti ka Suratul Mulk so kíní ọmọ ó sì dàgbé mi lójú gọdọ up till now. Kò sẹ́rì lórí ẹ̀. Láti ka Suratul Mulk. Kò sẹ́rì lórí ẹ̀. Àwọn èèyàn náà kú láyé ànábì ìpínlẹ̀ ànábì rẹ̀ pé ẹ̀ka Suratul Mulk ẹ̀ka kínní kan téèyàn bá ti kú tá a bá ti lọ sin ìtànàbí mọ̀ sọ ni wípé ẹ máa tọrọ àforíjì fọmọ ìyá yín torí pé báyìí wọ́n ti ń bí ní béèrè nù sàárè kò ju yẹn lọ. Àwọn kàmílíkù àwọn kàsáwákà àwọn kàsáwówó gbogbo yùn kò sẹ́rì lórí ẹ̀ wallahu alam. Ẹ ṣe máa ń sà. Ẹ ṣe máa ń sà. So a sì lè gba kọ́ọ̀lù ẹyọ kan sí i so kọ́lọ̀ kó sẹ́ni kankan wá ní ẹ̀sùn lóore ọjọ́ Friday la mọ́ ṣe question and answer ṣùgbọ́n a sáà gba ìbéèrè ní òní yìí pé àgbàbéèrè ní òní yìí náà so ẹ wá jọ màá tún sọ ẹ rí i pé kìí ṣe gbogbo ìgbà náà ni tó bá di ní ọjọ́ Friday a ní kí ni o question and answer ní ọjọ́ kí ni o ní ọjọ́ Jùmọ̀ so a lè béèrè ìbéèrè tàbá ní kọ́lọ̀ kó kún ẹnì kọ̀ọ̀kan wa ní ọwọ́ ká má gbàgbé nǹkan tí a sọ fún wa ẹjọ́ nítorí tọlọ́run so èyí tá a ti rí ṣe ń bẹ̀ òun ni mo ti sọ yẹn ẹjọ́ nítorí tọlọ́run abẹ́ Allah subhanahu wa ta'ala eléyìí tí a lè ṣe yìí kọ́lọ́n kó gbà ní ìjọsìn ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa Sheikh Nabibu ní Àgbàjì ẹnìkan pè mí ẹjá gbé kọ́ọ̀lù ilé ṣé US number lílé ni àbáwọn nẹ́tọ́ọ̀kì ní pè mí o now kìí ṣe nẹ́tọ́ọ̀kì wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ̀jọ̀ mo ní question kan. Àmín mo gbọ́ yín. Mo máa ń kírun ṣùgbọ́n àtàyà kan ṣe sí àtàyà tó dé láyà gbági àtò ilé àtọ́ ìbọn tó sọ̀rọ̀ àtò ilé àtọ́lámù àlẹ́jà ayọ́ àgbàgbé wọn àmúṣọ ẹ̀rọ kàfàlà nínú abájílá ìsọ̀ní òun ni máa ń kà so ẹni máa ń sọ fún mi pé kí n practice àwọn ìṣọ̀lá tó gbà ẹ̀ tó tó mo ti ká stock sórí so ṣé àtàyà ẹ̀ náà lọ ṣé kírun ẹ̀ náà. Wọ́n ní àwọn táwọn bá ń kírun àtàyàtúlìlá nìkan làwọn mọ̀ Zọ̀láìtùl Ibrahimiyya òun náà wà lára rẹ̀ ṣùgbọ́n kò tí ì dúró sí àwọn lórí. Ìmọ̀ràn àkọ́kọ́ tí màá fún yín ni wípé ẹ máa gbìyànjú láti máa ṣe Zọ̀láìtùl Ibrahimiyya yẹn tẹ́ ń gbọ́ mi. Kódà tá a bá parí ètò ẹ lè pè mí káwọ́jọ́ tájọ ọmọ tí mo fi kọ́ yín ìní gbowó lórí ìyẹn o mo rò póyé ẹjá wọ́jọ́ tẹ́ pé màá máa fi kọ́ yín tẹ́ fi mọ̀ ọ́ torí wípé nǹkan tó ní í ṣe pẹ̀lú ìjọsìn yín ni ó sì yẹ kẹ́ ẹ ṣe kí ni ó yẹ kẹ́ ẹ mọ̀ ṣùgbọ́n báyìí mò ń bọ̀ ẹ padà rí ha lágbára Ọlọ́run ẹ padà mọ̀ ṣùgbọ́n báyìí tẹ́ bá tí ì rí ha tẹ́ ń gbìyànjú àti ha tí ó sì tí ì dúró inshallah ẹ máa kírun lọ pẹ̀lú àtáyà yẹn béèyàn bá gba ìsìláàmù náà tí ò tí ì lékè Fátíà gan ó lè máa kírun ó kàn tí ni tí ó mọ sọ ni títí tí ó fi mọ
Fatiha. So ẹ máa kí pẹ̀lú àtàyà ṣùgbọ́n ẹ pè padà lẹ́yìn ètò ká wá ọjọ́ náà. ìyàwó mi àtọwọn mi ẹ̀yìn mi ló máa ń dúró sí wọn àwọn òṣèlú ọ̀hún gba àdúrà. Ọlọ́run máa gbàdúrà yín nígbà pé ìtẹ́ ẹ̀mọ́ náà lẹ́sìn ṣe ittaqullaha mastata'tum ẹ páyọ̀ náà bá ní dẹ́ ẹ bá ṣe ní ìkápámọ́ tí ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn mo rò pé yé sáà títí tẹ́ fi mọ̀ ìmí ṣùgbọ́n ẹ pè mí lẹ́yìn prógráàmù so màá kọ́ yín màá fira mi lẹ̀ ájọ wá táìmù tájọ mọ́ fi ṣe kí ni o tájọ mọ́ fi kọ́ títí tẹ́ fi mọ̀ ẹ̀tẹ́yìn bá ti wá mọ̀ báwọn ẹ̀yin náà wà máa kọ́ àwọn ìyàwó àti kí ni o àtàwọn ṣùgbọ́n ẹ pè mí ájọ mọ́ kọ́ra wa ó lè jẹ́ pé láàrin ìṣẹ́jú díẹ̀ màmá kà fún yín ẹ mọ̀ ká padà kìí ṣe ń tẹ̀sán wọlé lórí o wassalamu alaikum. Fáǹfààní àwọn tá a bá fẹ́ ṣe online class wa àǹfààní sí wa o àǹfààní ṣe kí ni o àǹfààní wà a lè ṣe so ẹja dúró báyìí 6:30 ó ti lù ní lọ́dọ̀ tèmi ní ibi báyìí àwọn tá a bá ní àwọn ìbéèrè a lè sẹ́ndẹ̀ sí wa lórí WhatsApp á bá fèsì sí ní ọjọ́ Friday káwá má gbàgbé torí tọ́lọ́ kí n tó lọ owó tá a yá fún Dawa Street àwọn èèyàn ti dáwó ṣùgbọ́n pàtàkì rí pé kò padà tó ayá 370 àwọn èèyàn ti dá sí 370 àti 20 ó jẹ́ 90 ó wá kù 280 tí mi bá ṣe owó yẹn sí o ó kù 280 tí owó yẹn tí ó fi pé torí tọlọ olówó ń béèrè owó a sì fẹ́ dá padà fún ẹjọ́ ẹ jẹ́ ká kún wa lọ́wọ́ ní orí ẹ̀ Dawa Street Dawa wa yóò bẹ̀rẹ̀ láìpẹ́ àwọn kankan ní and put into places bóyá places láàlò ní bọ̀ places nítorí tá a fẹ́ gbé sí pọ̀ tá a fi rí ṣe gẹ́gẹ́ tí nísìnyí ẹni tí ó mọ bá wa sọ pé à ń rìkọ́ọ̀dù ni ẹni tí ó mọ bá wa ṣe kinní kan ni ẹni tí ó gbẹ tẹ́rù bá ń bọ̀ ẹni tó bá wa gáàdì àwọn èèyàn pé àwọn ṣe báyìí gbogbo nǹkan yẹn àfẹ́rípa ṣe torí kò ní káwá bẹ̀rẹ̀ ká ṣe díẹ̀ ká tún là ṣe mọ́ so àṣìyọ́sì dáadáa òun nìyẹn so abẹ́lọ́wọ́ ba eléyìí tá a lè ń ṣe yìí kọ́lọ́ pípa ní ìjọsìn lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa o títí tí ó fi di ní ọ̀la ní a fẹ́ sọ̀rọ̀ nípa ìrújú àwọn onísúfí ọ̀la ni mo rí i pé àwọn náà wọ́n ti ń kọ́rọ́dù fún Sheikh Abu Rahima wọ́n ti ń ṣe àlàyé lórí irọ́ Abu Rahima àtàwọn fálásìsì rẹ̀ wọ́n ti tó bá dọ̀la àwọn ọmọ bá ti wá lọ ní ìrújú àwọn onísúfí apá kẹfà òun láàmọ́ bá lọ ìsìnkú àtúnṣe wà mọ́ mú pé àwọn sọ pé nìkan sọ kinní kan nǹkan kan àmọ́ bá ti wá lọ ní ìsìnkú àwọn náà sọ pé a fẹ́ mọ̀ ṣe rọ́dù kan sí nǹkan kan níta sáà ti ní pé kọ́lọ́ sàgbọ̀gbọ̀ ẹ̀jọ̀ sí lọ́wọ́ wa tó bá nípa aṣọ tí ó rí bẹ́ẹ̀ ìwọ náà ṣe rọ́dù fún wa padà kì í sọ̀rọ̀ ọjà kì í sọ̀rọ̀ ìbú kájọra lu jánà là ń jà sí o kájọra lu jánà là ń jà sí àkínso níjà ara wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìmúrin dáadáa ni o kájọra lu jánà là ń jà sí. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ibẹ̀ ni kò ti dá mi lọ́lá, ibẹ̀ ni kò ti dá mi lọ́lá, Sàlàfíà tààrà ìmọ̀ mímọ́, Sunnah Nabi tààrà ìmọ̀ mímọ́, ibẹ̀ ni kò ti dá mi lọ́lá. Má jẹ́ ń ṣe bídíà kí n tó jẹun, má jẹ́ ń ṣe bídíà kí n tó mu. Sàlàfíà tààrà ìmọ̀ mímọ́, Sunnah Nabi tààrà ìmọ̀ mímọ́, ibẹ̀ ni kò ti dá mi lọ́lá. Má jẹ́ ń re ṣọ́ọ̀ṣì kí n tó jẹun, má jẹ́ ń wẹgbẹ́ àwo kí n tó mu. Sàlàfíà tààrà ìmọ̀ mímọ́, Sunnah Nabi tààrà